ẹlẹ́dàá wa. Allahu ta'ala. Iṣẹ́ Allahu yìí o. Allahu ta'ala. Òdodo ti dé. Irọ́ pamọ́. Òdodo wọ̀ bí. Irọ́ pamọ́. Òdodo wọlé. Irọ́ parẹ́. Òkùnkùn paradà. Ìmọ̀lẹ̀ tẹ. Risala akide. Àfẹsọ̀dodo. Ohun tó gbé wa wá. Tàfi débi. Ohun tó gbé wa wá. Tèwé tàgbà. Iṣẹ́ Olúwa wa. Allahu ta'ala. Iṣẹ́ ẹlẹ́dàá wa. Allahu ta'ala. Iṣẹ́ Allahu yìí o. Allahu ta'ala. Pétékèrò. Láti paná sílámù tó ń tọ̀yẹ. Sáwọn ọ̀tá wa wọ́n ti forget. Pásálì kéékèèké dọ̀tí. Ilé ayé àwa. Kò ní dojú rú. Ilé ayé ẹ̀yìn. Kò ní dojú rú. Ẹ̀sìn Ìsìlámù yìí o. Kò ní dojú rú. Wọn ò ní rò wá pa. Allah. Wọn ò ní rò wá pa. Allah. Àwọn alárò ká èèyàn Wà ó nílò àgbà Allah. kò ní gbà lórí wa. Láíláí. Kò ní gbà lórí wa. Láíláí. Èròkèrò tọ̀tà lè gbà kó nígbà lórí wa. Àmín. Nítorí ètò kálẹ̀jọ́ kan là wá ń ṣe. Allah. Kálẹ̀jọ́ kan là wá ń ṣe. Allah. Àwa ò wá tako ẹ̀sìn. Kálẹ̀ ìjọkan làwọn ṣe Allah. Ká mọ Ọlọ́run lọ́kan. Allah. Bí mo sì ṣe sọ fún wa. Allah. Ká mọ àlà lọ́kan. Allah. Bí Jésù ṣe sọ fún wa. Allah. Ká mọ àlà lọ́kan. Allah. Bí Muhammad ṣe sọ fún wa. Allah. Gbajúgbajù ẹsẹ̀ wá sí lẹ́sìn Ìsìlámù Allah. Ẹ̀sìn ni ó kó wa kó. Allah. Ìwà ni ó kó wa kó. Allah. Ohunkóhun tá lè dá ká. Fi gbẹ̀sìn yíga Allah. Ipòkípò tá lè wà. Fi gbẹ̀sìn yíga Allah. Ọpẹ́ tó sí Ọlọ́run. Allah. Wà á ṣọpẹ́ fún Olúwa. Allah. Akẹ́rù ẹ̀ tó mọ̀nà. Èyí tó pẹ́ jọ pẹ́ lọ Allah. Sáláàkì ìṣoríire. Allah. Allahu Allah. Muhammadu Allah. Sáláàkì ìṣoríire. Allah. Allahu Allah. Dáwà International ṣoríire. Allah. Allah. Ìlú gbòòwà. Dáwà International ṣoríire. Allah. Dáwà yẹ. Òní ló gbòòwà. Dáwà International ṣoríire. Allah. Ẹ má gbàgbé. Wípé dáwà yẹ. Òun gan lọ tẹ́tí. Gbogbo ọmọ ẹgbẹ́ ṣoríire. Allah. Allahu Allah. Mùsùlùmí ṣoríire. Allah. Allahu Allah. Adébọ̀wálé ṣoríire. Allah. Allahu Allah. Jamiu ṣoríire. Allah ló tó fi wá mọ̀nà bọ́ ní ṣe wà. Fikisu saati mi saati ẹni Ọlọ́run bá fún ló kò fi f'Olúwa. Asalaamu aleykum ìjọ Risalatul HAQ Society International ló fi àsìkò yìí ké sí gbogbo mùsùlùmí òdodo olójú àánú ọlọ́rẹ̀ láti dá sí iṣẹ́ dáwà yìí Risalatul HAQ Dawa project èyí tí wọ́n gbé kalẹ̀ láti kọ́ ilé ẹ̀kọ́ ìgbàlódé ti ẹ̀sìn Islam àti ti ẹ̀kọ́ Western education. Kódà boarding tún wà ń bẹ̀ àti day eléyìí tí yóò gbé ẹ̀sìn Islam lárugẹ. Bákan náà Risalatul HAQ Dawa project yìí yóò tún ní ilé ìwòsàn tí wọn yóò ti máa tọ́jú àwọn ènìyàn bí Ọlọ́run ti ṣe tó àti sunnah nabi Muhammad tó bá wá rí bẹ́ẹ̀. ayyuhal ikhwanu fillah ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn iṣẹ́ dáwà rẹ o iṣẹ́ Ọlọ́run rẹ ẹ jẹ́ a jùmọ̀ ṣe 200 million naira project ni for a start láti fi bẹ̀rẹ̀ náà eléyìí tó máa jẹ́ ti ìgbàlódé tí ó sì jẹ́ gbajúgbajà ẹ jẹ́ agbárùkù ti Risalatul HAQ Dawa Society International láti bá a kọ́ hospital
hospital àti ilé ẹ̀kọ́ ìgbàlódé ẹ̀sìn Islam àti ti Western Education náà. Wema Bank PLC tẹ́ máa sanwó sí rẹ̀ o 022386493 022386493 Risalatul HAQ Dawa Society International ní orúkọ tó wà níbẹ̀. Wema Bank ni o kọ́nọ̀ọ́ba aláàkógbà ní ìbáàdà fún wa. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè 0802-8000-999 0802-8000-999. Ma'assalam. Bàbá ọkọ mi. Ṣé ẹ rí i pé ìfọkànbalẹ̀ àti ààbò inú ọkọ̀ kún fáyà kún ní ṣàlà kọjá bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ni o, bọ̀gìnì làwọn ọkọ̀ wọn tuntun tó yẹ ń kéhe nínú ẹ̀ àfi bí mo jẹ́ pé bàálù mọ́ wọ̀. Nílé iṣẹ́ kún fáyà kún Inshallah Motors ọmọlúàbí ni àwọn dírẹ́bà wọn kì í sáré àsápajúdé. Kódà ẹ̀rọ tó ń fi òtélé eré sísá speed limiters wà nínú àwọn ọkọ̀ wọn. Wọ́n tún bá ní gba ẹrù messages and parcel lọ síbikíbi láì sí fòyà. Kún fáyà kún Inshallah Motors ní àwọn ọkọ̀ tó ní Àbújá, Èkó, Kano, Ìlọrin, Benin, Minna, Ọ̀fà, Ìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ lọ sórí www.inshallahkunfayakun.com láti ṣe online booking. Olú ilé iṣẹ́ wọn wà ní ABM Plaza àdójúkọ Utaku Market nílùú Àbújá. Telephone 0814-546-3591 tàbí 0903-402-9526. November. Adama Ali Lori Adama Ali Lori Adama Ali Lori Adama Ali Lori. Adama Ali Lori Adama Ali Lori Adama Ali Lori. Mo bẹ̀ Olúwa jọ̀wọ́ lọ́lá mo tẹ́wọ́ mi méjèèjì sí ẹ níwájú kódà bí mo bá bẹ̀gbẹ̀rún àwọn ọmọ irúṣẹ́ wo Ádámà ṣáni kí wọ́n jẹ́ má ṣe fún mi lọ́mọ gbàjẹ́ rí mú mi. Adama Ali Lori Adama Ali Lori. Ohun tó wẹ́ lẹ́nu ẹ̀ ló lè fẹnu sọ ìwọ̀fà lẹ́nu ní Yorùbá máa ń wí bọ́wù ẹ̀ ó pé tọ́gì ṣàlọ́fẹ́ bí ọmọ bí Ádámà lọ́wọ́ mi bí ọmọ tó máa gbogbo sí lámú mi ga ní. Adama Ali Lori Adama Ali Lori. Ẹ̀gbọ́n náà ṣàlẹ̀ ríro Ádámà nílẹ̀ Yorùbá ẹni bá sọ wí wọ́n wà kọ̀wé fáráyé wọ́n sì káwọn tíra ẹ̀ tó dẹ̀ ti ṣe tòun lọ fàdúláwọ̀ àtìlẹ̀ funfun bẹ́yàn lòun rí irú ẹ̀ kó ṣe yí lé ní. Adama Ali Lori Adama Ali Lori. Lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn kéwú ṣòro kẹ́ oníye ọdún tá ń lò nílẹ̀ kẹ́wò. Oníye ọdún tá ń lò nílẹ̀ kẹ́wò tó sì jẹ́ bó tún níwọ̀n tọ́lẹ̀ rí kẹ́ ṣebí ṣe wo Ádámà lọ́lọ́run rán wá lẹ́ni tó fi mímọ́ fọ̀làjú bọ́ kẹ́wù. Adama Ali
ẹni bá sọ pé yín ọdún ní ń tọ́rí ó lè jẹ́ kó tó tọ́ wò lọ ti mú jọgbọ́ bẹ́yà bá sọ pé àdàmọ̀ orí nǹkan ṣe ẹ jọ̀wọ́ ẹ má bàjá ẹ má bá wí rárá bó ti yá wèrè àbó ti sá lọ rí. Adamo, Adamo, Alilori. Adamo, Adamo, Alilori. Ó tún lè jẹ́ bọ́rọ̀ mi ẹ̀ tó dẹ̀ ń jọ níṣẹ́ lọ tí lọ nílùú nísàlẹ̀ omi ọmọ tó fẹ́nu ẹ̀gàn péré lórí tó lóhùn ọ̀fẹ́ rú ẹ̀ nínú ìran wọn ó lè jọ pọ́tà dàmọ́ ló rán níṣẹ́. Adamo, Adamo, Alilori. Adamo, Adamo, Alilori. ọmọ tó sọ pé nǹkan bàbá òun kéré ta ló bá màmá rẹ̀ sùn tó fi lóyún ẹ̀sìn bá mi bálí sùnà pé ta ló fi jọ bí ó sì ti Ádámọ̀ ṣó lè kéwù báwo ló ṣe fẹ́ rọ́nà nílẹ̀ Sáúdí. Adamo, Alilori. ọmọ kẹwò Ádámọ̀ ọpẹ́ ní kádà fọba tó fà bíbólà ìṣàánú wa bó bá jà kó tí lè ta lọ́gbẹ̀yìn bàbá tó ti gbẹ̀hùn tó dáta kí láyé fẹ́ wí àwọn tí ó dá nǹkan mọ̀ ò bá gbàjọba. Adamo, Adamo, Alilori. Adamo, Adamo, Alilori. ṣẹ̀ṣẹ̀ tún ní kọ́ máa gbẹ̀yìn ẹ̀yà rẹ̀ ṣẹ̀fẹ̀lẹ̀ òrà nàbì tọmọ ẹ̀ tún jíṣẹ́ ìwẹ̀dà ní ká pẹ́ gan ká ṣe lára bó bá já sí pọ̀ rọrùn ká pẹ́ gan omi ọpọlọ máa bóbi ṣọ̀tá ìlara. Ahmed. Alilori. Adamo, Adamo, Alilori. ọlọ́run dákun máa pa mùdírù kíákíá nítorí pàwọ́ lọ fáwùjọ wa wọn pọ̀ níbi ká láyà ká sọ títọ́ wọn ò dẹni gbárọ́ láàyè lórí òdodo kò má sẹ́ni tọ́jọ́ àfàlẹ́ lórí Adama Adama alẹ́ ìlọrí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل ظلمة ونور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجل وأجل مسمى عنده ثم أنتم تمترون وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له والصلاة والسلام على أشرف الأنبياء سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba tí ó ṣọ́ wa lọ ní àná tó tún dá wa padà ní àṣálẹ́ tòní. Bákan náà a ṣe ẹ̀yìn fún àná Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run àti ọlá Ọlọ́run kó máa bá ànábì àti gbogbo àwọn ará ilé rẹ̀
àti gbogbo àwọn tí wọ́n kún iṣẹ́ Ọlọ́run ọba lọ́wọ́ tí Islam fi digi àlọ́yè Ọlọ́run dákun ṣàbá kẹ́ gbogbo wọn. Mo kí wa ní gbogbo ibi tí a ti láǹfààní tí a ti ń wò mí ní àṣálẹ́ yìí, àwa tí a wà láàárọ̀, àwa tá a wà lọ́sàn-án, àbáwa tí a wà ní alẹ́. Mo kí gbogbo wa ní kíkí kan tí ó dára jùlọ tó sì bá gbogbo ìgbà tí àkókò mu. Mo gbé kíkí mi látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ Christian ní gbogbo àgbáńlá ayé. Ní kíkí jí Jésù ní ká máa fi kíra wa nínú ìwé Lúùkù orí kẹwàá ẹsẹ̀ 5 tí Jésù sọ wípé ilékílé tí ẹ̀yin bá wọ̀ kí ẹ̀yin kí ó fún wọn wípé àlàáfíà fún ilé yìí. Àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú gbogbo Christian lápapọ̀, gbogbo reverend, deacon, pastor, kí àlàáfíà Ọlọ́run kí ó máa bẹ pẹ̀lú wa. Bákan náà mo lo ẹ̀kọ́ Jésù yẹn mo fi kí gbogbo mùsùlùmí ní gbogbo àgbáńlá ayé. Mo gbé kí mi látọ̀dọ̀ àfáà mi, ọ̀gá wa Sheikh Muhammad al-Jamiu ADEGUNWA alabaika di Christ. Ọlọ́run dákun má ṣe jẹ́ kí a rí wọn pẹ́, Ọlọ́run má jẹ́ wọn máa padà sí aburú, Ọlọ́run má dá wọn lágara, má sì pín wọn nípa, mọ́ àna alábòsí lọ́wọ́ lé wọn lórí, mọ́ àna mùnáfìkì lọ́wọ́ lé wọn lórí. Ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn fi kárí gbogbo àwọn àfáà, gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ṣẹ́kù lórí ilẹ̀, Ọlọ́run má ṣe bá ṣe dáadáa fún wọn. Mo wá kí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ní gbogbo àgbáńlá ayé wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Lẹ́yìn pé akíra wa, kí a tó tẹ̀síwájú àníṣaláì má ṣàdúà fún gbogbo àwọn ẹni Ọlọ́run, àwọn tí wọ́n ti lọ àbí àwọn tí wọ́n ṣẹ́kù lórílẹ̀. Látọ̀dọ̀ bàbá wa Sheikh Kamaluddin al-Adabi rahimahullah, tó fi dọ́dọ̀ bàbá Sheikh Adam Abdullahi al-Alori rahimahullah, tó fi dọ́dọ̀ gbogbo àwọn ẹni Ọlọ́run, Sheikh Yusuf al-Abaji, tó fi dọ́dọ̀ bàbá wa Sheikh Alim, tó fi dọ́dọ̀ ọ̀gá wa àgbà Sheikh Abdul-Latifi Adébọ̀wálé. Ọlọ́run ṣàbá kẹ́ gbogbo wọn, Ọlọ́run ṣàbá pọ́n bùdójúkọ wọn lé, àti gbogbo àwọn bẹ́ẹ̀ tí wọ́n kú sí ojú ọ̀nà t'Ọlọ́run, èyí tó hàn nínú wọn àti èyí tí ó hàn, Ọlọ́run ṣàbá kẹ́ gbogbo wọn. Bismillahi qul huwallah, bismillahir rahmanir rahim, qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Amin. Bákan náà tí a bá kí àwọn tí wọ́n ti lọ, a gbọ́dọ̀ kí àwọn tí wọ́n ń bẹ lórílẹ̀, torí wípé àwọn tí wọ́n lọ, wọ́n lọ lásán, wọ́n dẹ̀ lọ tán. Wọ́n jẹ́ ká mọ̀ wípé iṣẹ́ Ọlọ́run ọba ó gbọ́dọ̀ máa tẹ̀síwájú. Àwọn tí wọ́n ṣẹ́kù lórílẹ̀ tí wọ́n ń gbéṣẹ́ Ọlọ́run ọba lárugẹ, tí wọ́n ń pè wá kúrò nínú òkùnkùn, tí wọ́n mú wa wá sínú ìmọ́lẹ̀, tí wọ́n ń la òye ọ̀rọ̀ Ọlọ́run ọba, tí wọ́n ń la ayé wa, tí wọ́n ń jẹ́ ká mọ̀ wípé no, tọ́lọ́run ọba rèé, ta ṣètánì rèé, táwọn onífẹ̀ẹ́ inú leléyìí, tàná Muhammad leléyìí. A bẹ̀rẹ̀ látòrí bàbá Sheikh Habibullahi Adam al-Alori, Ọlọ́run ṣá jẹ́ ká rí bàbá pẹ́ o, Ọlọ́run jẹ́ wọn máa padà sí aburú. Látọ̀dọ̀ wọn ó fi dọ́dọ̀ bàbá Sheikh Muhammad Jamiu ADEGUNWA alabaika di Christ, tó fi dọ́dọ̀ bàbá wa Sheikh Muhammad Sa'id al-Mubarak, bàbá wa Sheikh Murtada Agbẹ́sìnga, tó fi kárí gbogbo àwọn bẹ́ẹ̀ gbogbo àwọn ẹni Ọlọ́run, tó fi dọ́dọ̀ bàbá wa Sheikh tí a fi ọ̀wà tí a pọ́nlé dárúkọ wọn nínú lẹ́ńbí, a máa ń pè wọ́n ní bàbá wa, àwọn ń pè wọ́n ní bàbá wa Ustazjamiu Manga. Ọlọ́run ṣàbá ṣe dáadáa fún wọn, la ilaha illallah. Bákan náà tó fi dórí àfáwà Sheikh Sadalahi Abu Basira, Ọlọ́run ṣàbá ṣe dáadáa fún wọn. Sheikh Usman Lukman Arobani, Ọlọ́run ṣàbá gbàdúrà wọn, bá ṣe dáadáa fún wọn, má jẹ́ wọn máa padà sí aburú. Sheikh Saleh, gbogbo àwọn ẹni Ọlọ́run bẹ́ẹ̀ Ọlọ́run ṣàbá ṣe dáadáa fún wọn, bá lọ́ra ẹ̀mí wọn, má sì jẹ́ wọn máa padà sí aburú. La ilaha illallah. Bismillahir rahmanir rahim, lilafi Quraysh, lilafi imrailata shita'i wa sayf, falyabudu rabba hazal bait alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. Amin. Ní àṣálẹ́ yìí, nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò òun náà ni Olùgbàlà àti Olùkìlọ̀. Tá bá wo nú ayé tá wà lẹ́ni, àwọn nǹkan méjèèjì yìí ló ní ṣe pẹ̀lú gbèsè ayé wa. Àwọn èèyàn méjèèjì yìí
náà ní ṣe pẹ̀lú sẹ̀mí ayé wa bó ti wulẹ̀ jẹ́ wípé ọ̀nà tí ò tọ́ làwọn èèyàn ń gbà wá tí a bá wò dáadáa a rí wípé ìfún ọ̀rọ̀ Nàìjíríà tá a wà yìí gbogbo wa ń sin olùgbàlà là ń retí à ń pariwo pa afẹ́ni tí ó là wá kúrò nínú wàhálà tá a wà yìí nínú fìtínà tá à ń bá yìí a wá fẹ́ wò ó gbogbo núurú wàhálà àbí fìtínà tá a bá bára wa nínú ayé olùgbàlà ni a nídìí ni àbí olùkìlọ̀ ṣé olùkìlọ̀ la nídìí ni àbí olùgbàlà àti wípé kí là ń pè ní ìgbàlà gan tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa ìgbàlà kí là ń pè ní ìgbàlà àti àwọn wo ló lè ṣiṣẹ́ ìgbàlà a wo al-Qur'an a dẹ̀ wo bíbélì insha allah bi kudratillah tásìkò bá tó láti pè wọlé a gba ìpè láti jẹ́ pé ká fi lára wa lọ́yẹ̀ ká pera wa sákèsí ká tún gbìjọ gbé e yẹ̀wò gẹ́gẹ́ bí a ti máa ń sọ fún wa pé lórí platform wa níbí àwa ni tá à ń rán kí ni nǹkan tá à ń rán òun náà ni láti mú àwọn èèyàn kúrò nínú àìmọ̀ kan wá síbi mímọ̀ láti jẹ́ káwọn èèyàn mọ pàtàkì ntọ́lọ́run ọba tó torí ẹ̀ dá wọn torí pé lẹ́ni àwọn èèyàn ń sọnù àwọn èèyàn ń ti ibi kòtó wọ́n ń bọ́ sínú kòtò wọ́n wá ń ti inú àìmọ̀ kan wọ́n tún bọ́ sínú òkùnkùn látara wípé wọ́n fẹ́ jàbọ́ kúrò nínú tí ń jẹ́ ìṣòro tí wọ́n bára wọn wọ́n fẹ́ jàbọ́ kúrò nínú wàhálà wọ́n fẹ́ jàbọ́ kúrò nínú fìtínà ara rí pé ntọ́mọnìyàn kórìíra jù láyé òun náà ní kárí tí ò tẹ́ wa lọ́rùn ntọ́mọnìyàn kórìíra jù láyé òun náà ní pé kákan rí nǹkan tí ò bá ara wa mu tẹ́mi wá pọ̀ níta fẹ́ náà ni wípé kí gbogbo ẹ ṣáà máa dùn ká máa gbádùn kí gbogbo ẹ máa lọ ní gbẹdẹmukẹ ohun tó máa dámọ̀ tá a fẹ́ nìyẹn ṣùgbọ́n èyí tó máa ní wá lára yẹn a fẹ́ rárá tàbá wa bára wa nínú tí ò tẹ́ wa lọ́rùn tí ó jẹ́nira fún wa yẹn báwo la ṣe fẹ́ jàbọ́ kú òun bẹ́ẹ̀ báwo la ṣe fẹ́ kú ò nínú ẹ̀ torí pé lẹ́ni tá a bá wo irú tọ́pìkì báyìí kò ń ṣe nǹkan tí ó ká máa discuss as far as báwa mùsùlùmí ṣe jẹ́ torí wípé àwa gbà gẹ́gẹ́ bí mùsùlùmí wípé ọlọ́run ọba tó jẹ́ wípé òun ló ní ètò ayé wa lọ́wọ́ ọlọ́run ọba ni ó ní kí nǹkan ó dáa fún wa ọlọ́run ọba náà ló ní kó mọ̀ dáa ọlọ́run ọba ló lè sún wa sí nǹkan tó bá fẹ́ ṣùgbọ́n lẹ́ni àwùjọ tá a bára wa àti challenges tó ń bá wa yí nínú àwùjọ tá a wà ó jẹ́ ká máa lè máa discuss irú tọ́pìkì báyìí ká lè máa béèrè lọ́wọ́ ara wa pé ṣé olùgbàlà la fẹ́ ni àbí olùkìlọ̀ kí ló dé fà àwọn tí wọ́n jẹ́ Christian àwọn ni wọ́n ń challenge ìgbàgbọ́ wa wọ́n ń challenge wa pẹ̀lú tá a gbé dání láti jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ tá a jẹ́ mùsùlùmí lónìí ọ̀pọ̀lọpọ̀ ti lose focus ọ̀pọ̀lọpọ̀ ti lose standard tó fi wá jẹ́ wípé àwa rí i pé bá a ṣe pọ̀ tó bí mùsùlùmí ṣe bá a ṣe rò pa pọ̀ tó àtó nǹkan kan lórí ilẹ̀ lẹ̀ nítorí tá a bá gbé òyẹ̀wò dáadáa táwọn èèyàn bá bẹ̀rẹ̀ ṣíṣe statistic wọ́n ní mùsùlùmí ní nàìjíríà 60 kìnnìkan percent kírísítẹ́nì 30%, àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe bóyá bí 7%, àwọn tí wọ́n ò ṣe nǹkan kan bóyá bí 3%. tí bá wo gbogbo àwọn statistic yẹn gbà míì máa kàn rẹ́rìn máa tún wá banújẹ́ látara wípé àwọn statistic yẹn kí ni assurance wípé àwa mùsùlùmí gan láti ẹ̀ ṣe gbìyànjú yẹn pé kò ń ṣe àwọn ọ̀tá ẹ̀sìn láti máa fi wá lọ́kàn balẹ̀ ká lè rò papọ̀ tá a fi ní lè ṣègbìyànjú síwájú sí mọ́ tá a máa fi relax táwọn pé at least àwa la sì ń top. Meanwhile in reality in practicality àmọ́ ikú mùsùlùmí ẹ̀yìn lẹ́yìn la wà as far as our society tá a wà ń bí bó ṣe concern pàápàá jùlọ nílẹ̀ Yorùbá wa ń bí ẹ̀yìn lẹ́yìn ni mùsùlùmí wà kódà sí ní number 2 dèpòdépò pamọ́ wà ní number 1. so tábà wa máa pè wọ́n ṣàkíyèsí lórí irú àwọn nǹkan báyìí kò sígbà tá à ní máa sọnù síwájú sí. àwọn Christian ń challenge wa náà ń kó wa lọ́mọ kúrò nínú Islam lọ sínú Christianity
tí wọ́n ń jẹ́ kó yé wa pé àníṣe ẹni tó lè gbà wá là òun náà ni Jésù Kristi. lẹ́yìn ìgbà tọ́lọ́run ti sọ fún wa nínú Al-Qur'an wípé gbogbo ohun tó bá dé bá wa láyé pé pàápàá gan a lè gbáyé ká má rà dánwò gẹ́gẹ́ bí mùsùlùmí. ìtàdé ń pè ládánwò mùsùlùmí lọ́lọ́run máa ń dánwò, Ọlọ́run kì í dán kèfèrí wò. àdánwò tọ́lọ́run dẹ̀ ń dán wa wò kì í ṣe pọ́lọ́run ò mọ lẹ́fù wa. Ọlọ́run ń dán wa wò látara wípé ó fẹ́ jẹ́ káwọn tá a jọ wà kí wọ́n mọ lẹ́fù wa kán mọrú èèyàn tá a jẹ́. Ọlọ́run ọba ń dán wa wò nítorí pé ó fẹ́ mú wa láti ìpele kan bọ́ sí ìpele míì. àdánwò yìí làwọn wá fẹ́. ẹ̀mí wa ń fẹ́ àti wà àlìjẹ́nnà, ara wa ń fẹ́ àti wà àlìjẹ́nnà, ṣùgbọ́n àfẹ́kú. bẹ́ẹ̀ yóò bá sì kú kò lè wà àlìjẹ́nnà, kò pọ́síbù. ó túmọ̀ sí wípé kálukú wa fẹ́ súnmọ́ Ọlọ́run, a fẹ́ dẹni Ọlọ́run, a fẹ́ dẹni tó yẹ pé a máa bá Ọlọ́run ọba sọ̀rọ̀, Ọlọ́run ọba dẹ̀ máa gbọ́, ṣùgbọ́n a fẹ́ ràdánwò. olówó àfàlẹ́ ní tá a fi ń wá olùgbàlà káàkiri, tá a fi wò wípé ìta nídìí sí onáni kárí ẹni tí ó gbà wàhálà, tá a fi tiẹ̀ tá a ní fi experience tó jẹ́ ṣòro rárá, tá a ní fi ràdánwò gẹ́gẹ́ bó ti wò ó mọ́. mo ní mùsùlùmí lọ́lọ́ máa ń dánwò, Ọlọ́run kì í dán kèfèrí wò, nítorí wípé tá a bá wò ó dáadáa ìta ń pè ní mùsùlùmí àwa nìkan lẹ́lẹ́sìn lórí ilẹ̀lẹ̀. I'm saying this authoritatively. bó tilẹ̀ jẹ́ pé ó máa ń fi àwọn èèyàn lẹ́nu láti wípé téèyàn ò bá jẹ́ mùsùlùmí ẹni òfo ni. tí a bá kú ònú sílámù tó fi sílámù lẹ̀ tó lọ ṣe nǹkan míì, ó kú nínú ọ̀nà mọ̀ bọ́ sínú òfò. ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà àwọn onídìí àti ìdájọ́ àsìn ká bá àyàn jà nítorí pé ó fẹ́ sílẹ̀ kì í ṣe tiwa, torí pé Ọlọ́run ló lẹ́sìn, ẹni tó bá dé pè sínú ẹ̀sìn náà ló máa ṣe. ẹni tó làwọn ọba ò bá sàmọ̀nà sínú ẹ̀sìn kò sí tó fẹ́ ṣe, kò sí tó fẹ́ mọ̀. nínú Quran chapter 3 Surat Al-Imran aya 19 Ọlọ́run bá wa sọ̀rọ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ọlọ́run bá ń bẹ̀ mí pẹ̀lú ẹ̀ sọ̀rọ̀ wípé inna dina indallahil Islam. ẹ máa bá mi ka Yorùbá. Ọlọ́run inna dina indallahi al-Islam. Ọlọ́run dájúdájú ní tó ń jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ èmi Ọlọ́run, dájúdájú ẹ̀sìn tó wà lọ́dọ̀ èmi Ọlọ́run ọ̀nà ní Islam. ṣẹ́rí gbólóhùn yìí ó jẹ́ gbólóhùn kan tó wúwo púpọ̀ lẹ́nu àwa tí à ń pèrò wa ní mùsùlùmí, kódà lẹ́nu ọtọ́ jà fà. ọ̀tọ̀ ní ká recognize èèyàn gẹ́gẹ́ bí ẹ̀dá tọ́lọ́njọ́ dá wa, ọ̀tọ̀ ní ká recognize nǹkan míì lẹ́sìn lẹ́yìn Islam tọ́lọ́n fẹ́ gbà. kò dẹ̀ sí tó ń fà á tó yẹ pé iyèméjì ṣe ń bẹ lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ̀ àwọn àfáà gan, aláwọn tí wọ́n jẹ́ àfáà tá à ń wò pé àwọn àfáà lélẹ́yìí ọ̀pọ̀lọpọ̀ ń bẹnu wọn tí wọ́n sì ń ṣiyèméjì lórí pé ṣé báwọn Christian ṣe pọ̀ tó yìí, tí wọ́n gbalẹ̀ tó yìí, tí wọ́n gbilẹ̀ tó yìí, á wà sọ pé nǹkan ń bẹ lọ́dọ̀ wọn èṣẹ̀ sì bí ṣe báwọn lọmọ ẹlẹ́yà Ànábì Ìsá. dájúdájú ẹ̀sìn kan tí ń bẹ ní ọ̀dọ̀ Ọlọ́run náà ní Islam. ẹ̀sìn Ọlọ́run Islam ni ìyẹn máa ń fún àwọn èèyàn ní concern, ó ń fún wọn ní iyèméjì yẹn náà ló ń pọ̀ káàkiri tó fi dára àwọn èèyàn tó fi wípé tí wọ́n bá wò yí pé àdáwò yìí pọ̀, ibi tá a máa tún lọ òun náà ni pé ká lọ sínú ẹ̀sìn kejì. meanwhile lọ́dọ̀ Ọlọ́run kò sí ní tó ń jẹ́ ẹ̀sìn kejì téèyàn ò bá ti ṣe Islam òfòlókù. nínú Quran chapter 3 verse 85 Ọlọ́run wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu fa huwa fil akhirati minal khasirin. ẹnikẹ́ni tí ó bá tún mẹ́sìn sí tó bá ṣe ẹ̀sìn míì tó yàtọ̀ sí Islam, Allah kò ní ìgbà ní ọwọ́ Ọlọ́run mi ní ìgbà lọ́wọ́ ẹ̀. tí ó bá di ní ọjọ́ yìí tó bá wá dọjọ́ ọ̀dájọ́, òun yóò wà nínú ẹni òfò. ẹni bẹ́ẹ̀ ò níbi tó fẹ́ dé síwájú èmi Ọlọ́run dúró òfò lọ. ẹ wá àwọn ẹ̀rí àti ìdánilójú tọ́lọ́run bá fún wa nínú Al-Qur'an, bọ̀ tó ń ti bẹ́ẹ̀ náà àwùjọ tá a wà ó ń jẹ́ ká máa dáùtù àwọn àyà Qur'an yìí. ibi tá a bára wa, orílẹ̀-èdè tá a wà àti sàmánì tí àwa ń bá lò lọ́wọ́ yìí ó jẹ́ ká máa níyèméjì pé n ti ń bẹ lọ́wọ́ àwọn pípù yẹn náà tọ́lọ́run ọba ò bá ní gbà ni kò ní gbòòrò rẹ̀ tó yẹn. a ti gbàgbé wípé Ọlọ́run ọba tó dá wa ó dá àlìjẹ́nnà ó dẹ̀ dá iná.
àti iná àti àlìjánná kò ní kó nǹkan míì bẹ́ẹ̀ ju èèyàn àti àlìjánnu lọ. tá bá lọ wo al-Qur'an nínú Qur'an chapter 32 suratu sajida ayah 13 ká lè bá a mọ̀ wípé téèyàn bá ti ṣe Islam ẹni òfò ni. ọ̀nà lè pọ̀ táwọn èèyàn rìn, ìgbìyànjú lè pọ̀ táwọn èèyàn ń ṣe, but anything outside Islam tó bá ti jọ́rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ pa fẹ́ lògbèsí ayé tó nítumọ̀ tí a bá ti bá nínú àwùjọ Islam ẹ sọ fẹ́ nìyẹn pé ní òfò ni, ẹ sọ fún pé ọ̀nà tó rìn ọ̀nà àánú ni. tí ó bá ṣe wípé a fẹ́ ní. ọlọ́ni wà lọ sí iná láti iná kó lana sí ọ̀dà à walakin haqqal qawlu minni la'amla'anna jahannama minal jinnati wan nas ajma'in. tí ó bá ṣe wípé a fẹ́ ní. ọlọ́run tó wáyé pé wu èmi ọlọ́run ni. dájúdájú. àbá fún gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ní ọ̀nà. gbogbo èèyàn ni ò bá máa bẹ nínú ìmọ̀nà, that is kò bá má sí iná àlìjẹ́nà nìkan ni ò bá wà, kò bá má sí tó ń jẹ́ náà rárá. ọlọ́run bá wà kàn dá àlìjẹ́nà nìkan tí a kó àwọn èèyàn sí. ọlọ́run ṣùgbọ́n gbogbo mi ò fẹ́ bẹ́ẹ̀. ọlọ́run ṣùgbọ́n. ọ̀rọ̀ mi ti ṣẹ. walakin haqqal qawlu minni ọlọ́run gbólóhùn kan ti síwájú lọ́tọ̀dọ̀ mi ọlọ́run. wípé kí ni gbólóhùn náà. pé dájúdájú o. yóò fi nínú. la'amla'anna jahannama minal jinnati wan nas ajma'in. ọ̀pọ̀lọpọ̀ èèyàn àti àlìjẹ̀nu ọmọ jahannama náà máa jẹ́ tó bá dẹjọ́ gbẹ̀ndàrí kìyàmọ̀. àdéhùn ọlọ́run ni. ọlọ́run bá òde ní sọ̀rọ̀ kó má mú ṣẹ. bíbélì náà dẹ̀ dá sọ̀rọ̀ yẹn òun náà sọ̀rọ̀ tó jọmọ tí Kùránì sọ yìí nínú ìwé Daniel chapter 12 verse 2 tó sọ báyìí wípé. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ó sì nínú ìpè ní àgbèjì. ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sùn nínú erùpẹ̀ láò jí dìde. a ó jí ọ̀pọ̀ ẹlòmíràn sí ìyà ẹ̀gàn ìtìjú àìnípẹ̀kun. a ó jí àwọn ẹlòmíràn sínú ìyà àti ìtìjú àìnípẹ̀kun, that is Jahannama nìyẹn ọ̀nà àpáàdì. a ó sì jí ọ̀pọ̀ mìíràn sí ìyè. a wá jí àwọn ẹlòmíràn sínú ìyè àìnípẹ̀kun. So hellfire is real, paradise is real, but èyí tọ́lọ̀ wọn bá ń ṣàlàyé fún wa láti inú Al-Qur'an òun náà ni pé àlọ́nà kan ṣoṣo tó lọ sí àlìjẹ́nnà òun náà ni kí n ṣe Islam. ṣùgbọ́n lẹ́ni challenges àwùjọ tá a wà ó ń fún wa ní doubtful mind wípé sọ̀rọ̀ yìí lè jọ bẹ́ẹ̀ ṣáá ládùúrò àwọn èèyàn tó ń bẹ nínú Christianity, ládùúrò àwọn èèyàn tí wọ́n sí ní yàgbó Islam, ṣé gbogbo wọn náà wá lọ sínú náà. lóye jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àfáà lẹ́nìí wọ́n prefer kán bá Christian múlẹ̀, kán bá Christian ṣe ju kán bá mùsùlùmí ẹgbẹ́ wọn ṣe, torí pé believe pé nǹkan kan ń bẹ lọ́dọ̀ àwọn yẹn náà tó tún dàbí ní táwọn gbé dání. nítorí máa ń jọ mí lójú nínú àwọn àlàyé tí máa ń ṣe fáwọn èèyàn òun náà ni wípé kò ṣẹ̀dìgbà tá a bá jọ ń ṣẹ̀sìn kan náà kó o tó mọ̀ pé mo nífẹ̀ẹ́. wọ́n ní wọ́n kórìíra Christian, wọ́n ṣe gbá wọn ṣàwo. àfáà kan ló ti ń sọ ńjọ́ kan lónìí báwo la máa sọ yí pé Islam nìkan òun ni Ọlọ́run fẹ́ gbà, torí pé àfáà yẹn ó ní àlákọ̀, ó ní àjọṣepọ̀ pẹ̀lú Christian wọ́n jẹ̀jọ wọ́wọ́ dáadáa. So ó wá ń sọ ọ̀rọ̀ yẹn ní sọ wípé báwo la ṣe pé èèyàn pé à ń condemn Christian la ṣe ń sọ fún wọn wípé ìsìláàmù nìkan oṣù lẹ̀sìn tọ́lọ̀ máa gbà. wọ́n bẹ̀rẹ̀ sí praise Christian yẹn. a rí i pé irú nǹkan bẹ́ẹ̀ ìyẹn òun ṣe tí Kùránì gbélé wa lọ́wọ́ níta ń pè láì mọ̀kan àti fẹ́ ẹnu nìyẹn. a lè bá Christian ṣe torí pé àjọ ní ayé ni a sì jọ lò ó ni, àjọ ń gbé ládùúgbò, àjọ ń ṣiṣẹ́ ní ọ́fíìsì, àjọ ń ṣòwò lọ́jà, àjọ wà nílé ìwé, àjọ wà lẹ́nu iṣẹ́ ni. a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara wa gẹ́gẹ́ bí èèyàn, ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn a gbọ́dọ̀ yà sọ́tọ̀tọ̀ torí pé Ọlọ́run bá gangan fúnra rẹ̀ ò dá pọ̀. kò sójì tẹ́kan tó wá sáyé tó mú nǹkan mi wájú Islam lọ látòrí anabi Noah tó fi parí sọ́dọ̀ àná Muhammad, kò sí kankan tó sọ̀rọ̀ nǹkan mi tó jọ̀rọ̀ Islam lọ. ṣùgbọ́n àwùjọ tá a wà yẹ́ mo ṣe ń tẹnu mọ́ olóhùn fún wa ní challenges àti àwọn tá à ń wò gẹ́gẹ́ bí àwọn tí ó yẹ kí wọ́n bá wa sòótọ́ ọ̀rọ̀ tó yẹ pé àwọn náà ń bẹ nínú iyèméjì pé ọ̀rọ̀ yìí ó jọ̀rọ̀ tí ò ṣe é sọ, tá a bá sọ ayé á kórìíra wa, tá a bá sọ àwọn èèyàn á sì wá gbọ́, wọn ò lè ṣì ẹ́ gbọ́ tó bá mọ̀ sọ, tó yẹ pé ó bá sọ pẹ̀lú kíni, pẹ̀lú bí Ọlọ́run bá ṣe wí, bá Nàbí Muhammad sallallahu alaihi wasallam bó ṣe ṣàlàyé ẹ̀, wọ́n torí pé a fẹ́ fi kún ọ̀rọ̀ Ọlọ́run. gbogbo ẹ̀dá tó wà láyé a gbọ́dọ̀ bára wa lò
lílò ti dáadáa Islam ò kọ́ tí ẹ bá jẹ́ kèfèrí tí kò ń ṣe ẹlẹ́sìn wa ó jẹ́ kèfèrí ìyẹn ò ní pé ká má bá a dunnú ìyẹn ò ní pé ká má bá a ṣe àṣepọ̀ tó dánmọ́rán àfúníwọ̀ ẹ̀ kí ni wọ́ rẹ̀ ó dẹ̀ ní pé ká ṣe dáadáa sí kí dùnú dé ká bá a dunnú káyọ̀ dé ká bá a yọ̀ kó ní ìbànújẹ́ káwa náà bá kẹ́dùn but ẹ̀sìn agbọ́dọ̀ kálukú gbọ́dọ̀ mú tiẹ̀ dání torí pé tó bá dọjọ́ gbẹ̀ndàlì kìyàmà ní tá a fi ṣàkáǹtì níwájú ọlọ́run ọba nìyẹn. àwọn ń sọ̀rọ̀ ìgbàlà àti olùgbàlà àti olùkìlọ̀ wọ́n ní ọlọ́run ọba ò kí ń dán kèfèrí wò tẹ́ bá rí christian àwọn ò ṣe ẹni tọ́lọ́run lè dánwò ọlọ́run ò kí ń dán christian wò torí wípé irú ẹni tí ò bá ti sí nínú Islam látòrí Christian ni o aláwo ni o oníṣẹ̀ṣe ni o gbogbo tó wù kó lè jẹ́ gbogbo tó bá dé bá wọn àpẹẹrẹ ìyà tí wọn ó jẹ lálẹ́ kìyàmọ̀ ni tí wọn ò bá túbá kúrò nínú ọ̀nà yẹn tí kú bá pa wọn mọ́ bẹ́ẹ̀. ṣùgbọ́n tí mùsùlùmí wá ń bẹ nínú kò tẹ́mi lọ́rùn kan tí mùsùlùmí ń pass through àwọn wàhálà àwọn life challenges kan àdánwò lásán ni ọlọ́run ọba ń dán wò ni kì í ṣe pé bóyá ó níṣòro mùsùlùmí ò kì í níṣòro àyàfi tó bá padà sọ ọ́ dìṣòro mọ́ra ẹ̀ lọ́wọ́ ẹni mùsùlùmí tí ó wá sọ àdánwò dìṣòro òun náà ni mùsùlùmí tí ó kúrò nínú Islam níjọ́ tó bá ti kúrò nínú Islam ó ti sọ àdánwò di ìṣòro mọ́ra ẹ̀ lọ́wọ́ ó ti sọ ọ́ dìṣòro ọlọ́run bá sọ̀rọ̀ nínú al-Qur'an nínú Quran chapter 29 Suratul Ankabut aya 1 and 2 ọlọ́run ní alif lam mim ahsiba nas an yutiraku an yakulu amanna wa hum la yuftanun ọlọ́run wala qad fatanna alladhina min qablihim wala ya'lamanna Allahu alladhina sadaqu wala ya'lamanna al-mukaththibin ọlọ́run ọba ní ọlọ́run ní ọmọ nígbà pẹ̀lú alif lam mim. ẹ bá lọ sí verse 2 torí àsìkò ọ̀nà wa jìn lálẹ́ ǹjẹ́ ọlọ́run ǹjẹ́ àwọn ènìyàn ń rò wípé a ó fi wọ́n sílẹ̀ lásán. ọlọ́run ní asibanas lóòótọ́ à ń kírun à ń gbàwẹ̀ à ń yọ sàká bẹ́ẹ̀ náà là ń ṣe gbogbo ntọ́lọ́run ọba ní ká ṣe nínú Islam ọlọ́run ní ẹ rò pé bóyá nítorí pé tí wọ́n ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí èmi ọlọ́run ọba màá fi yín lẹ̀ lásán màá kàn fi yín lẹ̀ pé ìwà tẹ́ ti ń ṣe tèmi yẹ kàn máa ṣe bẹ́ẹ̀ wọ́n hùm la yuftanun. tí ẹ̀yin wípé àwa gbàgbọ́ ní òdodo. nítorí sọ pé ìgbà mi gbọ́ ẹ̀hẹ́. lákò ìní dẹ̀yìn wò rárá. ọlọ́run ní la yuftanun ṣé mi wá ní má dánwò wá bá yín ni mo gbọ́dọ̀ dán yín wò. mo sọ fún wa lẹ́ẹ̀kan mo lọ́dọ̀ tó fẹ́ dán wa wò kì í ṣe pé nítorí pé kò mọ bá a ṣe mọ kì í ṣe pé bóyá kò mọ bá a ṣe tó ó fẹ́ dán wa wò láti tú àṣírí wa fáwọn tá a jọ ń sin ọlọ́run. torí pé ọ̀pọ̀lọpọ̀ tó ń kírun tó ń gbàwẹ̀ ó ń ṣe nítorí pé nǹkan rẹ̀ ń dán ń dùn ni ẹ jẹ́ kó ní àdánwò jọ yẹn lẹ́mọ̀ yìí pé irun tó ń kí irun pé ọlọ́run kọbi tó dá sí mi ni ẹlòmíì tó ń kírun tó ń gbàwẹ̀ ó ń kí nítorí pé tọ̀ káwọn ayé má sọ mí lẹ́nu at least àwọn àfáà ló bí mi ilé ìdílé mùsùlùmí ni mo ti jáde àti àgbọ́ kì í ṣe pé ó ń ṣe with conviction wípé kìíní yẹn nǹkan tó ń ṣe yẹn ó yé ìyẹn ló pọ̀ jù láyé lẹ́nìí kì í ṣe pé bóyá ó ní conviction lórí ẹ̀ kì í ṣe pé bóyá kìíní yẹn ó gbọ́ yé ó ń ṣe nítorí pé bóyá bẹ̀rù ká má sọ lẹ́nu bóyá káwọn òbí ẹ̀ má ṣe pèlè ìṣe ẹ̀sìn ọlọ́run ọba dẹ̀ kọjá bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ṣe ẹ̀sìn látàrí pé a gbọ́ yé àbá à ń kọ́ ìmọ̀ rẹ̀ lọ́wọ́ títí tí ó fi yé wa ọlọ́run ní sáwọn èèyàn rò pé ńgbà tẹ́ ti gbà mí gbọ́ màá kàn fi yín lẹ̀mí ní dán o mo máa dán yín wò ó ọlọ́run ní wàlàkọ́dì fatana lẹ́dínà min qablihim. àwọn ènìyàn rò wípé a ó fi wọ́n sílẹ̀ lásán láì ní dán wọn wò ni. ẹ tẹ̀síwájú verse 3. wọ́n wípé àwa gbàgbọ́ ní òdodo láì ní dán wọn wò. next verse. àti pé dájúdájú. ọlọ́run ní dájúdájú. àti dá àwọn tí wọ́n wá síwájú yín wò. kò sẹ́nì kankan nínú àwọn tó ṣàṣeyọrí táwọn ọlọ́run ọba ò dánwò tóbi dórí àwọn ànábì tá a gbéṣẹ́ rán gbogbo wọn náà rí àdánwò wọn lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo wọn náà ràdánwò kò sí kankan nínú wọn tí ò ràdánwò kò sí kankan nínú wọn tí ò ràdánwò
ọlọ́run ní dájúdájú ọlọ́run dájúdájú ọlọ́run ti mọ̀ ọlọ́run ti mọ̀ yín ó ti mọ̀ olódodo ti mọ̀ onírọ́ nínú wa ó ṣe àfihàn àwọn ẹni tí wọ́n ń sọ òdodo ọlọ́run mọ̀ wá ó wá fẹ́ ṣàfihàn olódodo ó fẹ́ ṣàfihàn òpùrọ́ nu wa ó fẹ́ tú àṣírí wa sáyé káwọn èèyàn lè bá mọ̀ pé àṣẹ mùsùlùmí tí bọ̀dá lágbájá ń ṣe àṣẹ mùsùlùmí tí dádì lágbájá ń ṣe àṣẹ bọ́n ṣe ríre yóò sì ṣe àfihàn àwọn olódodo yóò sì ṣe àfihàn àwọn aláìṣòdodo. ó ló ṣe rí nìyẹn now níta wa ń pè ládánwò yìí kò lè gbá bòmí ìwájú ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan lọ. nínú Quran chapter 10 Surah to Yunus ayah 107 ọlọ́run ní wa in yamsaska Allahu bidurrin fala kashifa lahu illa huwa Allahu akbar ọlọ́run ọba tó ṣe ètò ẹ̀ ní pípé tó tu ọ̀rọ̀ ẹ̀ ní tó ní ìtumọ̀ kọ́lọ́njọ́ kó fi àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ fún ẹ kó fi àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó fi yé ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ní. tí ọlọ́run bá mú ìnira kan bá ọ. ọlọ́run ní wa in yamsaska Allahu bidurrin fala kashifa lahu ọlọ́run ní tí n bá gbé àdánwò kan kò tẹ́ mi lọ́rùn kan tí n bá gbé bá ẹ. tí ọlọ́run bá mú ìnira kan bá ọ. ọlọ́run tí bá mú ìnira kan bá ẹ. kò sí ẹni tí ó lè mú kúrò. ọlọ́run ni mò ń sọ fala kashifa lahu illa huwa kò sí ẹnìkan tó lè mú ìṣòro yẹn kúrò fún ẹ o àfẹ̀mí ọlọ́run kò sí ẹnìkan tó lè mú ẹ kúrò náà àdánwò yẹn àfẹ̀mí ọlọ́run tí mo mú wá nìkan náà lóye jẹ́ pé àwọn èèyàn lẹ́nu wọn máa ń bẹ̀rù oṣó wọn ń bẹ̀rù àjẹ́ wọn ń bẹ̀rù lẹ́bọ lóògùn wọn ń sá káàkiri kódà ń bẹ́nu àwọn tí wọ́n ń pera wọn láàfà tí ó kọjú bó oṣó tí ó jú bá àjẹ́ àyà yẹn ò tán síbẹ̀ o àyà yẹn tẹ̀síwájú tó sọ wípé. bí ọlọ́run bá sì fẹ́ fún ọ ní oore kan. ọlọ́run ti bá tí wọ́n wò yí pé mo fẹ́ ṣoore fún ẹ. kò sí ẹni tí ó lè dá dúró. ọlọ́run oore tí mo ní mo fẹ́ ṣe yẹn oṣù ayé kan àjẹ́ ayé kan ò lè dá dúró kó sọ pé kò ní tú ẹ lọ́wọ́. orí mi ń sọ ní lẹ́kṣọ́ àná àbáàtọ́ ní ẹ a máa delete nẹ́tíwọ̀kì ẹ̀ ṣóun ló fún ní nẹ́tíwọ̀kì. òun gan tó ń sọ̀rọ̀ sóun gan tiẹ̀ tí ní nẹ́tíwọ̀kì náà dèpòdépò pé alágbára àti delete tẹnìkan nẹ́tíwọ̀kì tọ́lọ́wọ́ bá delete ṣé yẹn lè delete ẹni àbóore tọ́lọ́wọ́ bá ò bá fún ẹ ṣé lómi lè fún ẹni. ọlọ́run tí ń bá gbé àdánwò bá ẹ kò sẹ́ni tó lè mú àdánwò yẹn kúrò fún ẹ o tí bá dẹ̀ ro dáadáa kan rò ẹ tí mo fẹ́ fún ẹ ní oore kan kò sẹ́ni tó lè dá a padà. kò sí ẹni tó lè dá oore rẹ padà. kò sẹ́ni tó lè dá oore yẹn padà pé kó má tu ẹ lọ́wọ́ kò sẹ́ni náà bẹ́ẹ̀ni kan wọn bẹ tí wàá ní oore ọlọ́run tọ́lọ́run ti ní tì ẹ ní wàá ní tu ẹ lọ́wọ́. ó mú wá bá ẹni tó bá fẹ́ nù àwọn ẹni sí torí rẹ̀. ẹni tó bá dẹ̀ wù mí ọlọ́run bá ní mo máa ń ṣe irú ẹ̀ fún tí bá sọ pé lágbájá yìí ó wù mí kí n ṣe lóore kò sí gbogbo ẹni tí ò bá yà nígbà fún wọn yà máa tara ẹ̀ wọ́n mọ̀ ṣubú ni ló jẹ́ pé tọ́lọ́run bá gbé ẹnìkan kalẹ̀ tó ń lò ní sàmọ́ nìkan nítorí kó máa ṣe nìyẹn o kẹ́ bẹ́ẹ̀ náà lẹ́ni tó bá ń ṣiṣẹ́ aburú yẹn nítorí òun fẹ́ lò fún ní sàmọ́ nìyẹn ló ń ṣe yẹn kí gbogbo ayé wa máa sọ fún yín pé no má ṣe é mọ̀ kúrò níbẹ̀ ẹ jẹ́ padà lẹ́yìn ẹ̀ wàláì kò ní rí pé èsì lọ́dọ̀ òun á kàn máa ṣe ohun tó ń ṣe lọ yẹn gẹ́gẹ́ náà lẹ́ni tó ń ṣiṣẹ́ tọ́lọ́run ọba ro dáadáa rò kò sẹ́ni kankan tó lè jẹ́ pé à ń tó ń ṣe yẹn o yóò wá yí padà aṣọ pé kò ní rí bẹ́ẹ̀ mọ́. ìyẹn ni àwọn Christian ní wọ́n ń sọ fún wa wípé tí ṣòro bá dé bá yín Ọlọ́run yín sọ wípé kò sẹ́ni tó lè mú kúrò ẹ máa bọ̀ lọ́dọ̀ Jésù lè mú kúrò torí pé àwọn náà jẹ́ ká rí gbọ́ pé olùgbàlà kan ń bẹ tí wọ́n ń pè ní Jésù tó lè gbà wá kúrò nínú ìṣòro wa àwọn náà jẹ́ kó yẹ wa bẹ́ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí fún wa láwọn ẹ̀rí wípé àníṣe Jésù táwọn ń sọ fún wa yẹn olùgbàlà ni àwa bẹ̀rẹ̀ sí wo àwọn ẹ̀rí lọ́dọ̀ àwọn Christian tí wọ́n fi ń jẹ́ kó yẹ wa wípé àníṣe Jésù lẹni tó máa gbà wá là gbogbo ń tá a bá ní níṣòro ká máa kó bọ̀ lọ́dọ̀ Jésù ló ń jẹ́ pé ẹ lè rí Christian kan kó fẹ́ bá yín sọ̀rọ̀ ìṣòro ló máa gbé wá ìṣòro ló máa gbé wá wọn ní preach nǹkan míì fún yín ju wípé ẹ ṣáà máa gbé sọ̀rọ̀ yín ẹ máa gbé tọ̀ Jésù bọ̀ wá
torí pé Jésù ló máa gbà yín là. ló jẹ́ pé ẹ lọ wò ó dáadáa, wọn ò ní bá yín sọ̀rọ̀ nípa àlìkìyámọ̀, wọn ò ní bá yín sọ̀rọ̀ nípa báwo ni ẹ ṣe fẹ́ mọ Ọlọ́run, àfi báwo ni ìṣòro lẹ́yìn máa bọ́ kúrò nínú ìṣòro, forgetting that Jésù gan fúnra rẹ̀ tí wọ́n ń pè lólùgbàlà wa àti ẹ̀fẹ́ wo ẹ̀rí wọn. Inú àwọn ẹ̀rí tí wọ́n máa ń mú wá pé Jésù ni ẹni tó máa gbà wá là kúrò nínú tí ó bá jẹ́ ìṣòro. Ẹ jẹ́ ká lọ wo Luke chapter 2 verse 11. A máa mú lẹ́yọ kọ̀ọ̀kan tá a bá wo àwọn ẹ̀rí yìí tán, a wá wo Al-Qur'an, torí wípé tá a bá ṣàlàyé kíní yìí fúnra wa dáadáa, àwọn sáà ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn lectures tán ti bọ́tírẹ̀sì àwọn ọ̀rọ̀ yìí tó yẹ pé ó yẹ kó ti yé àwọn èèyàn, ṣùgbọ́n a gbọ́dọ̀ máa ṣe àwítúnwí lórí ẹ̀ torí pé Ọlọ́run ọba tó dá wa gan, ọba tó fẹ́ ká máa ṣíra wa létí ni, ọba tó fẹ́ ká máa pera sákèésí ni. In the book of Luke chapter 2 verse 11 tó sọ wípé nítorí ó ní nítorí a bí olùgbàlà kan fún wa a bí olùgbàlà kan fún wa lónìí ní ìlú Dáfídì ní ìlú Dáfídì tí í ṣe Kristi tó jẹ́ Jésù Kristi. Olúwa. Ẹ̀rí àkọ́kọ́ Christian yẹn tán fi ní pé àníṣe ẹ máa kó ṣòro yín, ẹ máa kó dààmú yín, ẹ máa kó ń tẹ̀yìn rí, àdánwò tẹ́ ẹ sọ di ṣòro yẹn, ẹ máa bọ̀ lọ́dọ̀ Jésù. Ẹ̀yin náà wò káàkiri lẹ́nìí, your miracles on the way, your miracles on the way. Ìgbà tí èèyàn ní cancer, wọ́n ní kó máa bọ̀ lọ́dọ̀ Jésù. Èèyàn ní heart problem, wọ́n ní kó máa bọ̀ lọ́dọ̀ Jésù. Èèyàn ní stroke, wọ́n ní kó máa bọ̀ lọ́dọ̀ Jésù. Àtàwọn oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àwọn terminal diseases, wọ́n ní kó máa bọ̀ lọ́dọ̀ Jésù, pé Jésù ló máa ṣe kíni, ló máa gbà wọ́n là. Ṣé Jésù ni doctor? Torí pé àwọn ibi tá à ń padà ń lọ lẹ́nìí, á padà máa yé wa níwọ̀n nǹkan tí wọ́n ń try láti ṣàlàyé fún wa. Wọ́n ní wọ́n bí olùgbàlà kan fún wa tí ṣe Kristi nídìílé Dáfídì. Ẹ̀rí àkọ́kọ́ àwọn Christian yẹn, ẹ bá wo John chapter 4. Inú àwọn ẹ̀rí tí wọ́n tún máa ń lò lélẹ́yìí láti fi sọ fọ́mọ àwọn tí wọ́n ń pè kán máa bọ̀ lọ́dọ̀ àwọn wípé àníṣe Jésù lolùgbàlà tó lè gbà ẹ́ kúrò nínú gbogbo ohun tí ó jẹ́ ṣòro, tó lè gbà ẹ́ kúrò nínú gbogbo ohun tó jẹ́ wàhálà nú ayé yìí. Ó dẹ̀ ti yé àwa mùsùlùmí, John chapter 4 ẹ bá wo verse 42. Ó dẹ̀ ti yé àwa mùsùlùmí tó yẹ pé a bá dúró ti Al-Qur'an tá a gbọ́ Qur'an yé ni, àwọn tí wọ́n ń kó wa lọ yìí ò ní rí wa kó. Ṣùgbọ́n torí pé àwa náà iyèméjì ń bẹ lára wa, àìní ìgbàgbọ́ tó dájú lórí Al-Qur'an tá a gbé dání ń bẹ lára wa, àwọn àfáà míì náà tún wá ń kó bá wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ń kó bá wa látara pé kí ni àwọn náà sì ń ṣiyèméjì pé so possible kọ́ lọ́wọ́ bá ṣe lè ṣá. La ilaha illallah. John chapter 4 verse 42. Wọ́n sì wí fún obìnrin náà wípé. Wọ́n wí fún obìnrin náà wípé. Kì í ṣe nítorí ọ̀rọ̀ rẹ̀ mọ́. Kì í ṣe nítorí ọ̀rọ̀ rẹ̀ mọ́. Ni àwa ṣe gbàgbọ́. Ni àwa ṣe gbàgbọ́. Nítorí pé. Àwa tìkálára rẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Àwa tìkálára wa ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀. A sì mọ̀ pé. A sì mọ̀ wípé. Nítòótọ́. Èyí ni Kristi náà. Eléyìí ni Kristi náà. Olùgbàlà aráyé. Ẹni tó máa gbà wá là nìyẹn. Òun ni wọ́n ń ṣàlàyé fún wa bọ̀. Ẹ bá lọ sínú ìwé Act of Apostle. Ẹ bá ń ṣe Act of Apostle chapter 13 verse 23. Mo fẹ́ kó àwọn àlàyé yẹn wá. A wá bẹ̀rẹ̀ sí padà wá wò lẹ́yọ kọ̀ọ̀kan. Torí wípé àwọn kankan bẹ tá a bá ṣàlàyé ẹ̀ ó máa ń rú àwọn èèyàn lójú. Ẹ ti rí ọ̀ya. Láti inú irú ọmọkùnrin yìí. Láti inú irú ọmọkùnrin yìí. Ni Ọlọ́run ti gbé Jésù olùgbàlà dìde. Ni Ọlọ́run ti gbé Jésù olùgbàlà dìde. Fún Ísírẹ́lì. Fún Ísírẹ́lì. Gẹ́gẹ́ bí ìlérí. Gẹ́gẹ́ bí ìlérí. Àṣọ Jésù náà pẹ̀lú olùgbàlà yẹn. Mo rò pé àwọn náà à ń kọ́lé adẹ̀ ń gbọ́. Ẹ bá Act of Apostle yẹn náà chapter 5 verse 31. Kábẹ̀rẹ̀ sí mú wálẹ̀ ọ̀kọ̀ọ̀kan àwọn tí wọ́n mú dání lélẹ́yìí tó máa fi jẹ́ kó yọ wípé Jésù ń gbàlà, Jésù ń wòsàn, ará ọ̀rẹ́
ẹ wá tọ́ wò oyin mọ́mọ́ Jésù ń gbàlà Jésù ń wòsàn ará ọ̀rẹ́ ẹ wá tọ́ wò oyin mọ́mọ́. Now Acts chapter 5 verse 31. òun ni Ọlọ́run fi ọwọ́ ọ̀tún rẹ̀ gbéga. òun ni Ọlọ́run fi ọwọ́ ọ̀tún rẹ̀ gbéga. láti jẹ́ ọmọ aládé. láti jẹ́ ọmọ aládé. àti olùgbàlà. àti olùgbàlà. láti fi ìrònúpìwàdà fún Ísírẹ́lì. àwọn ẹ̀rí tí wọ́n fi ń pe Jésù lólùgbàlà rí. ẹ bá wo 2 Timothy náà ìwé Timothy kejì ìwé Timothy kejì chapter 1 verse 10 tó kà báyìí pé 2 Timothy chapter 1 verse 10 tó sọ pé nítorí náà. ó nítorí náà. mo farada ohun gbogbo. yes. nítorí tí àwọn àyànfẹ́. tẹ̀síwájú. kí àwọn náà pẹ̀lú lè ní ìgbàlà lábẹ́ Kristi Jésù. irọ́ ẹ wo ń tẹ́ ń kà dáadáa 2 Timothy chapter 1 verse 10 Timothy kejì kò ń ṣe Timothy kìíní o 2 Timothy 1 Timothy wà 2 Timothy wà ẹ tó kà lẹ́ẹ̀kan sí chapter 1 verse 10 ó jẹ́ kó yẹ pé àní Jésù lolùgbàlà. ṣùgbọ́n a ti fi hàn nísinsìnyí. ó ní a ti fi hàn yín nísinsìnyí. nípa ìfarahàn Jésù Kristi olùgbàlà wa. nípa ìfarahàn Jésù Kristi olùgbàlà wa. àwọn ẹ̀rí tí wọ́n kó jọ lélẹ́yìí pé Jésù lolùgbàlà pé Jésù ni olùgbàlà. now ọ̀rọ̀ kan wà tí Jésù sọ nínú ìwé John chapter 8 verse 31 torí wípé ẹnì kan ò lè mọ Jésù ju Jésù fúnra ara rẹ̀ lọ ẹnì kan ò dẹ̀ lè ṣàlàyé Jésù ju Jésù fúnra ara rẹ̀ lọ bóyá jẹ́ pé ẹnì kan ò lè ṣàlàyé àná Muhammad ju alukur'ani lọ tẹ́nìkan bá fẹ́ ṣàlàyé ànábì fún wa ju bí kur'ani ṣe wí lọ irọ́ ló fẹ́ pa tẹ́nìkan bá fẹ́ sọ̀rọ̀ Jésù ju bí Jésù ṣe ṣàlàyé ara rẹ̀ lọ definitely ẹnìyẹn irọ́ ló fẹ́ pa fún wa. John chapter 8 verse 31 Jésù sọ wípé. nítorí náà Jésù wí fún àwọn Júù tí ó gbàgbọ́ wípé ẹ̀gbọ́n tẹ̀ ń ká yẹn dáadáa Jésù wí fún àwọn Júù tí ó gbàgbọ́ wípé. bí ẹ̀yin bá dúró nínú ọ̀rọ̀ mi. tó gbé ọ̀rọ̀ tẹ́mi Jésù bá sọ lẹ́ bá ń tẹ̀lé. ní ìgbà náà ni ẹ̀yin jẹ́ ọmọlẹ́yìn mi ní tòótọ́. nígbà tí ẹ bá ń dúró nínú ọ̀rọ̀ tẹ́mi Jésù bá sọ ìgbà náà lẹ jẹ́ ọmọlẹ́yìn mi tòótọ́. àwa ò gbogbo ẹ̀rí tá a kà kalẹ̀ yìí àríbi tí Jésù ti sọ pé èmi ni olùgbàlà yín kò síbi Jésù ti sọ bẹ́ẹ̀ pé òun lolùgbàlà bọ̀ wọ́n ń pè é mọ́ Jésù kí ló dẹ̀ fà á tó fi ń pè é mọ́ Jésù wàhálà tí wọ́n rí nítorí pé ó dàrú báwọn Kírísítẹ̀nì náà lọ́wọ́ láti inú Bíbélì ni o ló ti dàrú mọ́ ọ lọ́wọ́ wọn ò dá olùgbàlà mọ̀ náà ṣe lọ mọ́ Jésù lọ́rùn wọn ò dá a mọ̀ ó rú wọn lójú gan-an a dẹ̀ máa mú àwọn ìrújú yẹn wá torí wípé Paul tó jẹ́ the founder of Christianity tó dá Christianity lẹ̀ ọ̀rọ̀ yẹn rú lójú ó dàrú ìrújú tó wá gbélẹ̀ òun náà ń tẹ̀lé dàárọ̀ yìí despite wípé báyìí lajú tó báyìí láwọn kàwé tó báyìí láwọn civilize tó wọ́n dẹ̀ ń bẹ nínú confusion yẹn títí dàárọ̀ yìí because Christianity is as confusing as confusion itself. wọ́n pe Jésù lólùgbàlà látara kíni látara tí Ọlọ́run lo Jésù fún tó dẹ̀ ti lo àwọn kan náà fún un rí tó dẹ̀ sì ń lo àwọn kan náà lọ́wọ́lọ́wọ́. olówó rú wọn lójú olódá wà lálẹ́ a máa wá wò torí wípé nínú nǹkan tó rú wọn lójú yẹn tí wọ́n fi gbé ìjẹ́ olùgbàlà sọ́dọ̀ Jésù òun náà ni wípé wọ́n rí gbé Jésù ṣiṣẹ́ ìyanu wọ́n rí pé Jésù ń ṣe iṣẹ́ ìyanu but wọn kò yé wọn wípé iṣẹ́ ìyanu tí Jésù ń ṣe yẹn ó yẹ káwọn pé báwo ló ṣe ń ṣe àti kí ló ń bẹ nínú kí ni nǹkan tí ta ló ràn àti ta ló wà lábẹ́ bó ṣe ń jẹ́ ṣíṣe
ta ló wà lábẹ́ bó ṣe ń jẹ́ ṣíṣe wọn ò wò yẹn wọ́n kàn ní pé ẹni tó lè ṣiṣẹ́ ìyanu báyìí ẹni tó lè ṣe gbá ẹni tó lè ṣàwo ẹni tó lè ṣe kòkò bàbà sásùn definitely no olùgbàlà lélẹ̀ gbọ́dọ̀ jẹ́ olùgbàlà ló gbọ́dọ̀ jẹ́ níbi tó lè jẹ́ wípé àìgbọ́ Jésù yé àṣìgbọ́ ọ̀rọ̀ Jésù òun ló padà dàrú mọ́ ọ lọ́wọ́ tó fi gbé ìjẹ́ olùgbàlà sọ́dọ̀ Jésù ẹ bá òwe John káwọn kọ́ mu láti bẹ̀yẹn ibi tí ọ̀rọ̀ ti dàrú mọ́ àwọn Christian tó ti dàrú mọ́ àwọn Christian lọ́wọ́ látọ̀dọ̀ Paul torí wípé rísìn tó dẹ̀ ṣe dàrú mọ́ ọ lọ́wọ́ ó rẹ̀ ni pé Paul ò kì í ṣọmọ lẹ́yìn Jésù kò tiẹ̀ rí Jésù rí gbogbo ìgbà tí Jésù wà láyé òun pẹ̀lú Paul wọn pàdé rí ẹni tí ò wá mọ Jésù tí ò rí Jésù rí òun ló ń ṣàlàyé Jésù sínú Bíbélì fáwọn Christian gẹ́gẹ́ bó jẹ́ pé àwọn tí wọ́n rí ànábì àwọn tí wọ́n mọ àná Muhammad rí àwọn náà ń ṣàlàyé ànábì fún wa nínú hadith ẹ rí i pé mo sọ̀rọ̀ kan lánàá mo ní like Christian like alusunna wa jama'a ẹlòmíín rò pé sọkúsọ ni mo sọ tí mo fi sọ wípé tí èèyàn bá jẹ́ mùsùlùmí tó jẹ́ mùsùlùmí gidi ó wá rán ọmọ ẹ ó fẹ́ kó lọ kéwú ó wá rán lọ ilé kéwú àwọn alusunna wa jama'a ó rán lọ sílé kéwu àwọn alùsùnà wà jàmá àbí ó fi ọmọ ẹ lẹ̀ wá òkè àwọn ọmọ mi gbẹ́sìn yé ló bá ní kó máa lọ sí álíkọ̀ àwọn alùsùnà wà jàmá ọ̀rọ̀ ẹ̀dá gẹ́gẹ́ bí gbàpọ̀ oníkọ́ ọmọ ẹ máa lọ ṣọ́ọ̀ṣì ni o wàhálà ìsúnmọ̀bẹ̀là ó dàbí gbàpọ̀ oníkọ́ ọmọ ẹ kó máa lọ sí ṣọ́ọ̀ṣì torí wípé á padà gbé ìgbàgbọ́ tí á padà wá fi pè é ní kèfèrí wálé mo sọ fún wájọ́ òní ní sùúrù lérè ń bẹ̀ yẹn ọmọ kan tó gbá bàbá ẹ̀ tó rá bàbá ẹ̀ ń gbáyà kí náà dẹ̀ ń sọ wọ́n ń sọ̀rọ̀ ẹ̀sìn bàbá wa ń sọ. na gẹ́gẹ́ ọ̀rọ̀ tí mo ń bá bọ̀ a rí wípé ọ̀rọ̀ tó dàrú mọ́ àwọn Christian lọ́wọ́ látọ̀dọ̀ ẹni tó ṣàgbékalẹ̀ rẹ̀ torí pé kò mọ Jésù kò rí Jésù rí kò bá Jésù ló gbà kí lè fẹ́ kó sọ nípa Jésù kò lè rí nǹkan kan sọ nípa Jésù jù sọkúsọ lọ olódà wàhálà alẹ́ lẹ́ni tó fi jẹ́ pé tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn ń sọ nípa táwọn Christian gbàgbọ́ nípa Jésù òdì tí Jésù gbé wá sáyé ni nínú ìwé John chapter 12 a máa kà ó pọ̀ gan ẹ̀ka láti verse 36 John chapter 12 láti verse 36 a máa kà á dé verse 42 a fẹ́ wo nǹkan kan bẹ̀ nínú tí wọ́n ṣì Jésù gbọ́ yẹlé lórí ẹgbẹ́ láti 35 now John chapter 12 láti verse 35 ṣe é rí ni. nígbà náà ẹni sùúrù ẹ kọ́kọ́ ka chapter 11 náà torí àsìkò oya ṣe kíá. ṣùgbọ́n àwọn olùfàá gbìmọ̀ kí wọ́n kí ó lè pa á. ẹ padà sí 12 yẹn. Oya ọjọ́ ń lọ. Oya ẹ bá mú ẹgbẹ́ ẹ jẹ́ ń bá yín ṣí. Iná wà ń bí now John chapter 12 ní verse 35 rẹ̀ òun lè ń bí. So torí ọjọ́ yẹn ń lọ àdẹ̀fẹ́ waste time much láti verse 35. kálíbà gbọ́ yí ibi tọ́rọ̀ yẹn ti dàrú mọ́ àwọn tí wọ́n jẹ́ Christian tó ti dàrú mọ́ ọ lọ́wọ́ torí pé kò yé wọn dẹ̀ fẹ́ gbẹ̀kọ́
Paul tó gbé ọ̀rọ̀ lẹ̀ ó rú òun náà lójú, in fact ó rú lójú seriously, ó rú lójú seriously. Ó yá 11:35 ó nìyẹn bẹ́ẹ̀. Ó yá torí àsìkò. 11:30 John chapter 11 verse 35. Ó yá nígbà náà Jésù sunkún tẹ̀síwájú. Kí ló ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ ni wípé ẹnìkan ló kú. Ẹnìyẹn dẹ̀ ní ó jẹ́ nìkan tó súnmọ́ Jésù dáadáa, tó jẹ́ bí àna sí Jésù. Ó jẹ́ bí àna Jésù, ẹ̀gbọ́n ìyàwó Jésù ó kú. Jésù wá gbọ́rọ̀ òpókú wá kí wọn. Nígbà tó wá débẹ̀ wọ́n wá ṣàlàyé pé ẹnìyẹn ti kú, nǹkan báyìí Jésù wá ń sunkún torí pé òun náà èèyàn ni, òun náà mọ̀ túmọ̀ kẹ́mi bọ́, ó wá ń sunkún tẹ̀síwájú ẹ̀hẹ́n. Jésù wá ń sunkún. Nítorí náà àwọn Júù sọ wípé ẹ ṣáà wò ó bí ó ti fẹ́ràn rẹ̀ tó. Ẹ wo bó ṣe fẹ́ràn ẹnìyẹn tó ló ṣe ń sunkún. Àwọn kan nínú àwọn sì wí pé. Ó yá. Àwọn kan nínú àwọn sì wí pé. Nínú àwọn wo? Nínú wọn àbí nínú àwọn? Àwọn kan nínú wọn sì wí pé. Ọkùnrin yìí. Tẹ̀síwájú. Ẹni tí ó la ojú afọ́jú. Ó wá ń sọ fún Jésù pé ẹkùnrin yìí ẹni tó máa ń lajú afọ́jú. Kò lè ṣe é kí ọkùnrin yìí kí ó kú. Ó yá. Kí ó lè ṣe é kí ọkùnrin yìí kí ó kú nígbà náà. Ẹgbẹ́ wa. Now ètò sọ fún wa rèé, wọ́n ní sì kíyèsí Jésù sunkún. Nítorí náà àwọn Júù ṣáà wò ó, wọ́n wí pé ṣáà wò ó bí ó ti fẹ́ràn rẹ̀ tó. Àwọn kan nínú wọn wọ́n sì wí pé ọkùnrin yìí ẹni tí ó la ojú afọ́jú kò lè ṣe kí ọkùnrin yìí kí ó má kú. Wọ́n sọ pé Jésù tó lè máa lajú afọ́jú, ó yẹ kó lè má jẹ́ kẹ́ni tí ó kú yìí ó lè má jẹ́ kó kú náà, ó yẹ má jẹ́ kó kú náà, ó lè ṣe kó má jẹ́ kó kú. Nígbà náà ni Jésù kérora nínú ara rẹ̀, inú rẹ̀ tún bàjẹ́ because ó mọ̀ pé nǹkan ń pè mọ́ òun yẹn kò ń ṣe òun ò lágbára ẹ̀. Ìtọ́ ń pè mọ́ òun yẹn pé òun lajú afọ́jú, ó yẹ kó òun lè ṣe kẹ́ni tí ó ti kú yìí kó má kú, ó mọ̀ pé òun ò lágbára ẹ̀. Jésù tún kérora nínú ara rẹ̀, ó wá sí ibi ibojì, ó sì jẹ́ ibi ihò, a sì gbé òkúta lé ẹnu rẹ̀. Jésù ó sì wí pé ẹ gbé òkúta náà kúrò. Màtá arábìnrin ẹni tí ó kú, òun náà sì wí fún ó wí pé Olúwa, ó ti ń rùn nísinsìnyí, ẹni tó kú yóò ṣẹ̀ṣẹ̀ kú, ó ti ń rùn nítorí pé ó di ọjọ́ 4 tí ó ti kú, òkú ọjọ́ 4, òkú ọjọ́ 4. Jésù sì wí fún wọn wípé èmi kò tí ì wí fún ọ wípé tí ìwọ bá gbàgbọ́ ìwọ ò rí ògo Ọlọ́run. Ẹ kọ́kọ́ di point yẹn mú. Tí ìwọ bá gbàgbọ́ ìwọ ò rí ògo Ọlọ́run. Ìtí Jésù kọ́kọ́ sọ fún nìyẹn, tó ń túmọ̀ sí wípé Jésù fẹ́ ká mú nǹkan kan dání bẹ́ẹ̀. Ó ń tẹ̀síwájú, nígbà náà ni a gbé òkúta náà kúrò níbi tí a gbé tẹ́ òkú náà sí. Jésù sì gbé ojú rẹ̀ sókè. Jésù gbójú rẹ̀ sókè, ó sì wípé bàbá, mo dúpẹ́ lọ́wọ́ rẹ o, nítorí pé ìwọ a máa gbọ́ tèmi, èmi sì ti mọ̀ pé ìwọ a máa gbọ́ ti èmi ní ìgbà gbogbo. Wọ́n kọ́ dúpẹ́ fọlọ́. Ta ni bàbá yẹn? Ọlọ́run. Mo mọ̀ pé mo máa ń gbọ́ tèmi, mo dẹ̀ mọ̀ pé ó máa ṣì kí ni, wà á máa gbọ́ tèmi ní ìgbà gbogbo. Wọ́n ní ṣùgbọ́n nítorí ìjọ ènìyàn tí ó dúró wọ̀nyí ni mo ṣe wí, kí wọn kí ó lè gbàgbọ́ pé ìwọ ló rán mi. Mi rò pa gbọ́ ọ̀rọ̀ Jésù yẹn yé. Jésù ni Ọlọ́run, torí àwọn tó dúró yìí, torí pé wọ́n ti ń sọ gún mi lójú tẹ́lẹ̀ wípé ẹni tó lóun lajú afọ́jú, èèyàn ló kú yìí o, ó yẹ kó lè jí o, kò yẹ kó jẹ́ kéèyàn yìí kú o. Ọ̀rọ̀ yẹn tọ́ọ̀tì Jésù wa ń banújẹ́ wípé tó ń pè mọ́ mi yìí mi ò lágbára ẹ̀, ṣùgbọ́n máa pe ẹni tó lágbára ẹ̀ kó ṣe kó má dojú tì mí. Ó dẹ̀ bá sọ̀rọ̀, ó wá ní ṣùgbọ́n torí àwọn tí wọ́n dúró yìí kí wọ́n kí ó lè gbàgbọ́ pé ìwọ ló rán mi. Ní ìgbà náà nígbà tí Jésù sì wí bẹ́ẹ̀ tán,
ó kígbe ní ohùn rárá wípé Lásárù jáde wá. Ẹni tí ó kú náà sì jáde wá. Kí ni mo fẹ́ lò ń bẹ̀? Ó dẹ̀ ní pé ẹ wo ohun tí ìtọ́ ń pè ní iṣẹ́ ìyanu tí Jésù ṣe lélẹ́yìí àti àwọn míì náà, ṣùgbọ́n torí àsìkò màá kàn fẹ́ ọ̀kan yìí ṣe àtẹ̀gùn. Ìtọ́ dàrú máa Christian lọ́wọ́ rẹ̀ pé Jésù máa ń ṣe iṣẹ́ ìyanu, ó jí òkú dìde, ó lajú afọ́jú, ó ṣe gbá, ó ṣàwo. Ìtí Jésù ń sọ ń bẹ̀, Jésù ní Ọlọ́run, mo mọ̀ pé ó máa ń gbọ́ mi, mo dẹ̀ mọ̀ pé ó sì máa gbọ́ mi, ṣùgbọ́n torí àwọn tí wọ́n dúró yìí tán ti ń pẹ̀gàn mi, kí wọ́n lè bá a gbàgbọ́ pé wọ́n ló rán mi, èmi kọ́ ni mò ń ṣe é. Jẹ́ kó kú yìí ó dìde o, òkú yẹn sì dìde. Etí ò wá yé wọn lélẹ́yìí tí wọ́n fi gbé gbàlà yẹn, ògo yẹn tó fi gbé sọ́dọ̀ Jésù. Ó ní wípé Ọlọ́run ń lo àwọn èèyàn fún iṣẹ́ ìgbàlà, ṣùgbọ́n àwọn kọ́ lolùgbàlà. Ọlọ́run ló ń ṣe ìgbàlà yẹn through àwọn tó ń lò. Ó dẹ̀ ti lo àwọn kan náà bẹ́ẹ̀ ifun kí Jésù tó dé. Tá bá lọ wo inú ìwé James nínú Jákọ́bù, ìwé Jákọ́bù New Testament, tá bá lọ wo chapter 5 láti verse 19. Ọlọ́run lo àwọn èèyàn fún iṣẹ́ ìgbàlà ni, ṣùgbọ́n Ọlọ́run ọba òun ni olùgbàlà, kì í ṣe wípé àwọn èèyàn yẹn lólùgbàlà. Mo ṣe ń padà bọ̀ o, ẹ bá mi ṣí. Ọlọ́run ń lo àwọn èèyàn fún iṣẹ́ ìgbàlà, ṣùgbọ́n àwọn èèyàn yẹn àwọn kọ́ ni olùgbàlà, Ọlọ́run ọba lolùgbàlà. Táwa jẹ́ èèyàn, tábà wá rí i pé a rí nǹkan tí ò tẹ́ wa lọ́rùn, ta ló yẹ ká tọ̀ lọ? Báwo la ṣe máa rìn? Ó yá. Chapter 5 láti verse 19. Ará, Ó ní ará, bí ẹnikẹ́ni nínú yín bá ṣìnà kúrò nínú òtítọ́, bí ẹnikẹ́ni bá ṣìnà kúrò nínú òtítọ́, tí ẹnìkan sì yí padà, ẹnìkan wá yí ó bá sọ̀rọ̀, ó wá yí padà. jẹ́ kí ó mọ̀ wípé Ẹ jẹ́ kẹ́nìyẹn mọ̀ wípé ẹni tí ó bá yí ẹlẹ́ṣẹ̀ kan padà kúrò kódà ẹni tó bá yí ẹlẹ́ṣẹ̀ kan padà kúrò nínú ìṣìnà rẹ̀, yóò gba ọkàn rẹ̀ là. ó ti gbọ́kàn ẹ̀ là nìyẹn, ó ti gbọ́kàn ẹ̀ là kúrò nínú ikú, òun náà ti ṣiṣẹ́ gbàlà. Wọ́n ní Ọlọ́run ti ń lo àwọn èèyàn fún iṣẹ́ gbàlà kí Jésù gan tó dé. Kì í ṣe pé Jésù òun lolùgbàlà, Ọlọ́run ti ń lo àwọn èèyàn fún iṣẹ́ gbàlà kí Jésù tó dé. A bẹ̀rẹ̀ sí wo lẹ́yọ kọ̀ọ̀kan àwọn tọ́lọ́run bá ti ń lò kó tó di pé Jésù dé, tọ́lọ́run ń lò wọ́n fún iṣẹ́ gbàlà yẹn, ṣùgbọ́n àwọn kọ́ ni olùgbàlà. Ọlọ́run ló lò wọ́n ní specific ní mọ́mẹ́ǹtì tó fẹ́ kí wọ́n ṣe iṣẹ́ yẹn. Ẹ bá wo ìwé onídàájọ́ Old Testament, ẹ bá wo onídàájọ́ chapter 3 verse 9. Onídàájọ́ chapter 3 verse 9. Onídàájọ́ chapter 3 verse 9. Kò jìnnà tó yẹn, òun ló wà lẹ́tẹ̀ bá ti kọjá Deuteronomy, onídàájọ́ ló kàn. Àfáà yìí ti ka Bíbélì ti pẹ́ o, kò dáa kíyàn kàn máa wà nílé o. Kí ló dé? Ẹ ti wá sùn sílé láti jọ yìí. Tẹ́ bá ti kọjá Deuteronomy, onídàájọ́ ló kàn. Lẹ́yìn Deuteronomy, ẹlẹ́kẹ̀ lẹ́yìn Joshua, ẹ máa kan onídàájọ́. Tẹ́ bá ti kọjá Joshua, onídàájọ́ ló kàn. Ẹ ti rí chapter 3 verse 9 tó sọ wípé Ó yá. Nígbà tí àwọn Ísírẹ́lì sì kígbe pé Olúwa. Nígbà tí àwọn Ísírẹ́lì kígbe pé Olúwa. Olúwa sì gbé olùgbàlà kan dìde. Olúwa sì gbé olùgbàlà kan dìde fún àwọn ọmọ Ísírẹ́lì. Ẹni tí ó gbà wọ́n. Ẹni tí ó gbà wọ́n. Olùgbàlà kan nìyẹn. Tọ́lọ́hun lò tó fi ṣiṣẹ́ gbàlà fún àwọn ọmọ Ísírẹ́lì. Jésù ò tí ì dáyé ń gbà yẹn o. Wọn ò tí ì rán Jésù wá rárá ń gbà yẹn o. Ẹ wo the same judge yẹn náà, ìwé onídàájọ́ yẹn kan náà, chapter 3 yẹn náà, chapter 3 tẹ wá yẹn náà, verse 15. Ká lè bá mọ̀ pé Ọlọ́run ti ń lo àwọn èèyàn fún iṣẹ́ gbàlà, ṣùgbọ́n àwọn èèyàn yẹn kọ́ lolùgbàlà. Ọlọ́run ọba lolùgbàlà. Tẹ̀síwájú. Ṣùgbọ́n nígbà tí àwọn Ísírẹ́lì kígbe pé Olúwa. Nígbà táwọn ọmọ Ísírẹ́lì tún kígbe pé Olúwa.
Olúwa sì gbé olùgbàlà kan dìde fún wọn. Olúwa sì gbé olùgbàlà kan dìde fún wọn. Ṣé gbọ́dọ̀ ti ń lu àwọn èèyàn tó ń gbé wọn dìde fún iṣẹ́ ìgbàlà. Èhúdù ọmọ Gérà. Ẹni tọ́lọ́ ń gbé dìde fún wọn gbà yẹn Èlíhúdù ni ọmọ Gírà. Olọ́rọ̀ ń gbé dìde tó lò fún iṣẹ́ ìgbàlà fún ọmọ Ísírẹ́lì ṣùgbọ́n òun kọ́ ni olùgbàlà a lò ó fún iṣẹ́ yẹn ni. Ẹ bá wo ìwé Samuel 2 Samuel ìwé Samuel kejì 2 Samuel ṣẹ́tìrì 2 Samuel chapter 22 verse 2 and 3. Ọlọ́run tún lo àwọn míì náà. Ọlọ́run tún lo àwọn míì náà tọ́lọ́run lò fún iṣẹ́ ìgbàlà. Ẹ ó kọ́ka 2 King jẹ́kẹ́ ká tó padà wá sí Samuel yẹn. Ẹ ó kọ́ka 2 King ìwé àwọn ọba. Òun la máa kọ́kọ́ lò ká tó wá padà wá sí Samuel yẹn. 2 King chapter 13. Ṣẹ́tìrì. Ìwé àwọn ọba kejì chapter 13 verse 5. Ká lè bá mọ̀ wípé Ọlọ́run ti ń lo àwọn èèyàn fún iṣẹ́ ìránṣẹ́ àmì fún iṣẹ́ ìgbàlà kí Jésù tó dé. Olúwa sì fún Ísírẹ́lì ní olùgbàlà kan. Olúwa sì fún Ísírẹ́lì ní olùgbàlà kan. Jésù ò tí ì dé ńgbà yẹn o bí ká máa nóòtì ẹ̀. Jésù ò tí ì dé. Ẹ bá ń ṣí ìwé Nehemiah tá a máa ń kà dáadáa yẹn. Ẹ bá mi ṣí chapter 9 verse 27. Nehemiah chapter 9 verse 27. Nehemiah chapter 9 verse 27. Nítorí náà ni ìwọ ò fi wọ́n lé àwọn lọ́wọ́ ọ̀tá. Tẹ̀síwájú Yorùbá yín yẹn ò dáa rárá. Nítorí náà ìwọ ò fi wọ́n lé ọwọ́ àwọn ọ̀tá wọn. Ìwọ fi wọ́n lé ọwọ́ àwọn ọ̀tá wọn. Tí wọ́n pọ́n wọn lójú. Tí ó pọ́n wọn lójú. Àti ní àkókò ìpọ́njú wọn. Àti ní àkókò ìpọ́njú wọn. Nígbà tí wọ́n kígbe pé ọ́. Nígbà tí wọ́n kígbe pé Ọlọ́run. Ìwọ gbọ́ ohùn wọn láti ọ̀run wá. Ìwọ gbọ́ ohùn wọn láti ọ̀run wá. Àti gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ. Àti gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ. Fún ìgbàlà wọn. Fún ìgbàlà wọn. Tẹ̀síwájú. A rí pé Ọlọ́run ti ń lo àwọn èèyàn fún iṣẹ́ ìgbàlà tí Jésù ò tí ì dé rárá nígbà yẹn. Bákan náà tá a bá lọ wò the book of Isaiah ẹ ká tún sunkún ká lọ síwájú ẹ bá lọ sí book of Isaiah mo fẹ́ kẹ́ ẹ rí kí n tó sọ chapter fún yín ẹ ti ra Isaiah ọ̀wájú ló wà àbáyé ti pẹ́ lé gan o ẹ bá Isaiah chapter 19 verse 20 Isaiah 19 verse 20 Isaiah 19 verse 20 Isaiah 19 verse 20. Yóò sì jẹ́ fún àmì. A sì jẹ́ fún àmì. Àti fún ẹ̀rí sí Olúwa. Àti fún ẹ̀rí sí Olúwa. Àwọn ọmọ ogun. Tẹ̀síwájú. Ní ilẹ̀ Íjíbítì. Tẹ̀síwájú. Nítorí wọ́n kígbe pé. Nítorí pé wọ́n kígbe pé Olúwa. Nítorí àwọn onínira. Nítorí àwọn aninilára. Nítorí àwọn aninilára. Àbí? Ó ti dé. Ẹ lọ sínú ìwé Titus ìwé 2. Now gẹ́gẹ́ ọ̀rọ̀ tí mo bá bọ̀ ibi tọ́rọ̀ ti dàrú máwọn Christian lọ́wọ́ tí wọ́n ti ń ṣi kíní yẹn gbé síra wọn látọ̀dọ̀ Paul ìwé 2 ẹ ti rí ẹ máa wo confusion bí kẹ́lẹ́ bá mọ̀ wípé ẹni tó dá Christianity ilẹ̀ táwọn sí Paul ó dá wàhálà lẹ̀ sínú ìgbésí ayé àwọn Christian gan in fact kò ń ṣe wàhálà kékeré olófò alẹ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ látara ìdán Ọlọ́run ọba mọ̀ ni wọ́n ṣe ń sá lọ sínú confusion torí pé àwọn tó wà ń bẹ̀ gan ò mọ̀ pé àwọn wà nínú confusion wọn ò mọ̀ wípé inú ìdààmú ní Paul ti kó wọn sí. Ẹ bá ń wo ìwé Titus kẹ́ máa wo in the same book of Titus tí Paul kọ ó fẹ́ jẹ́ ká mọ̀ ta ni olùgbàlà ẹ̀wọ̀n pọ́n ló ń sọ fún wa òun ló ń ṣàlàyé Jésù fún wa pé olùgbàlà ni
ẹ wá wo bó ṣe ń gbé síra wọn tó ń tì síra wọn ó wá dàrú débi wípé a mọ̀ bóyá Jésù lolùgbàlà ni o bóyá Ọlọ́run gan lolùgbàlà. ẹ bá wo Títù chapter 1 verse 3 chapter 1 verse 3 ó yá. ó ní ṣùgbọ́n ní àkókò tirẹ̀ tẹ̀síwájú. ó fi ọ̀rẹ́ hàn nínú ìwàásù tí ó fi lé mi lọ́wọ́ gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run olùgbàlà wa. ẹ tún ọ̀ka Yorùbá tẹ ló bẹ̀ yín ò dára rárá ẹ máa àwọn èèyàn ń wò yín wọ́n ń gbọ́ yín. ó ní ṣùgbọ́n ní àkókò tirẹ̀ tẹ̀síwájú. ó fi ọ̀rọ̀ rẹ̀ hàn wá níwájú. ó yá. ó sì fi ẹ́ lé wa lọ́wọ́. ẹ bá ń gbé. mi gbádùn Yorùbá yẹn tó. nínú the book of Titus chapter 1 verse 3 ó ní ṣùgbọ́n ní àkókò tirẹ̀ ó fi ọ̀rọ̀ rẹ̀ hàn nínú ìwàásù tí ó fi lé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run olùgbàlà wa. Pọ́ọ̀lù náà ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run olùgbàlà wa ó jẹ́ ká mọ̀ pé Ọlọ́run lolùgbàlà níbí in the same book of Titus yẹn náà ní the same book of Titus chapter 1 nígbà tó dé verse 3 ló sọ fún wa wípé Ọlọ́run lolùgbàlà ìgbà tó máa dé verse 4 tó tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní sí Títù ọmọ mi nítòótọ́ nípa ìgbàgbọ́ tí í ṣe ti ìgbàgbọ́ ènìyàn oore ọ̀fẹ́ àánú àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti Kristi Jésù olùgbàlà wa. ṣé Jésù lolùgbàlà ni àbí Ọlọ́run? ó tún wọ́n pé ó rú òun náà lójú ó dàrú mọ́ ọ lọ́wọ́ kò mọ̀ tó fẹ́ ṣe ń bẹ̀. bákan náà tẹ́ bá padà inú the same book of Titus yẹn náà tá bá lọ chapter 2 verse 10 the same Paul yìí náà ló tún sọ fún wa wípé ó ní kí wọ́n kí ó má ṣe ìrẹ́jẹ ṣùgbọ́n kí wọ́n kí ó máa fi ìwà òtítọ́ rere gbogbo hàn kí wọ́n kí ó lè máa ṣe ẹ̀kọ́ Ọlọ́run olùgbàlà wa ní ọ̀ṣọ́ nínú ohun gbogbo. ó ti yẹ ká mọ̀ níbí báyìí pé a ní Ọlọ́run sẹ́ olùgbàlà. the same book of Titus yìí náà chapter 2 yẹn náà ni o kò tí ì kú ọbẹ̀ o verse 13 ó tún wá ń sọ fún wa báyìí wípé ó ní verse 13 ó ní kí a máa wo ọ̀nà fún ìrètí tí ó ní ìbùkún àti ìfarahàn ògo Ọlọ́run wa tí ó tóbi àti olùgbàlà wa Jésù Kristi. Any confusion? kò sí ní tó bí kò ń ṣọmọlẹ́yìn Jésù kèfèrí dẹ̀ ní Paul torí pé ilẹ̀ Róòmù ló gbé dàgbà orientation kèfèrí ló wà lórí ẹ̀. òun ló tún sọ fún wa ní the same book of Titus yẹn náà chapter 2 verse 10 Ọlọ́run lolùgbàlà gbàtúndé 13 ó tún ní Jésù lolùgbàlà. ó tún tẹ̀síwájú the same Titus yẹn náà chapter 3 verse 4 ẹ̀wọ̀n tó tún wí mbẹ̀ chapter 3 verse 4 ó ní ṣùgbọ́n nígbà tí ìṣeun Ọlọ́run olùgbàlà wa àti ìfẹ́ rẹ̀ sí ènìyàn farahàn ó ti yẹ kó yà mí báyìí pé àníṣe Ọlọ́run tún ní olùgbàlà. The same that chapter 3 yẹn náà verse 6 verse 4 Ọlọ́run lolùgbàlà gbàtọ́dé verse 6 kí ló tún wí ó ní tí ó dà sí wa lórí lọ́pọ̀lọpọ̀ nípasẹ̀ Jésù Kristi olùgbàlà wa. ṣé ọ̀rọ̀ yẹn dàrú mọ́ Paul náà lọ́wọ́ ní ó ṣe yí àwọn Christian náà lẹ́ni náà ṣe dá Ọlọ́run mọ̀ àti Jésù ẹ̀rí pé ńgbà mìíràn tó bá ń kí Ọlọ́run wọn á lọ mọ́ Jésù lọ́rùn tó bá ń kí Jésù wọn á lọ mọ́ Ọlọ́run lọ́rùn torí pé ẹni tó gbé ilẹ̀ confusion ló gbé kalẹ̀ ìrújú ló gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ alùsùnà náà lè táwọn náà gbé ìrújú kalẹ̀ nípa àdá Muhammad tí wọ́n dẹ̀ ń yọ̀ tó ń dunú lórí ẹ̀ táwa lolùgbàlà
ní tí ò wá yí àwọn èèyàn rèé ibi tí mò ń lọ rèé ṣe rí kò sí ẹnìkan nínú ẹ̀dá tó lè gbàlà olùkìlọ̀ lọ́lọ́run fi àwọn òjíṣẹ́ ṣe wọn kì í ṣe olùgbàlà torí pé ẹni tó bá gbọ́ ìkìlọ̀ kò ní ṣubú síbi tí ó ti máa wá olùgbàlà káàkiri. For example ẹ wo Nàìjíríà tá a wà lẹ́nìí mo rántí ní ayé Jonathan láyé President Jonathan ẹni tó jẹ́ Minister of Finance ń gbà yẹn àti Central Bank Governor wọ́n wá advice yìí Nàìjíríà wọ́n ní Central Bank Governor gbà yẹn Lamido Sanusi ìyẹn wọ́n sọ fún wa yìí pé ó ní owó tá à ń nànà kùnà yìí ẹ jẹ́ á máa ṣèèfù ẹ o torí ọjọ́ iwájú ẹ jẹ́ á ní savings torí ọjọ́ iwájú lóòótọ́ FET ó ń boom báyìí ọjà ń tà wọ́n ẹ jẹ́ á máa ṣèèfù ẹ torí ọjọ́ iwájú wọ́n ní kó gbẹnu sọ́hùn pé sọkúsọ ló ń sọ. gbà tó yẹ ẹni tó jẹ́ Minister of Finance Okonjo-Iweala ìyẹn náà tún sọ̀rọ̀ ìyẹn ní táwọn ń bá lọ yìí ìjọba tó bá máa dé lẹ́yìn yìí táwọn ń bá lọ yìí kò lè rọrùn fún o kò lè rọrùn fún o ṣùgbọ́n àgbà kìlọ̀ ń gbà yẹn arí wọn gẹ́gẹ́ bíi pé ẹnu wọn ń rùn ìsọkúsọ náà ń sọ fún wa ṣáà wá fèsì consequences ẹ̀ lẹ́nìí torí pé lẹ́nìí Buhari là ń bú Buhari là ń ṣépè fún àwọn àsọtẹ́lẹ̀ tàná àwọn olùkìlọ̀ tọ́lọ́run ti gba ẹnu wọn kìlọ̀ fún wa àárọ̀rọ̀ wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òun ibi tó kó wa dé náà lájọ wà lẹ́nìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe rí tọ́lọ́wọ́ bá gbá àwọn òjíṣẹ́ dìde àwọn èèyàn kì í gbọ́ wọn àwọn èèyàn wá ń pe Jésù lólùgbàlà ayé wa ń wá lọ sọ́dọ̀ Jésù ẹ wá wo wàhálà tí wọ́n ń bá wọn rèé tí wọ́n bá wá lọ náà ìtí wọ́n wá lọ kò tó náà bá lọ kò tó náà tó máa padà bá bọ̀ torí pé kò sí gbàlà lọ́dọ̀ Jésù Jésù kì í ṣe olùgbàlà tí wọ́n torí pé àgbọ́ kìlọ̀ àgbọ́ ìkìlọ̀ àgbà ìkìlọ̀ òun ló wá sún wa lẹ́ni tá a ṣe wá ń wá olùgbàlà lọ síbi tí èso olùgbàlà ń bẹ torí pé inú ìkìlọ̀ láti máa rí gbàlà. ọlọ́run sọ fún àná Muhammad sallallahu alayhi wa sallam nínú Quran chapter 34 Quran chapter 34 ayah 28 ọlọ́ni wàmà arzannaka illa kafatan linnas bashiran wa nasiran walakinna akthara an-nasi la ya'lamun. Naam. Ó lè bá yé wa wípé Ọlọ́run fúnra ara rẹ̀ kò fẹ́ ká máa wá ìgbàlà torí pé a lè rí ìgbàlà tá a bá ti kọ ìkìlọ̀. àti pé ibi tí mo ń lọ nìyẹn o èyàn ò lè rí ìgbàlà tó bá ti kọ ìkìlọ̀ gbogbo ẹni tó bá kọ ìkìlọ̀ kò lè rí ìgbàlà o torí pé tó o bá gba ìkìlọ̀ inú pé o gba ìkìlọ̀ yẹn ibẹ̀ ló máa ti rí gbàlà ṣùgbọ́n tó o bá ti lè kọ́ ìkìlọ̀ o ò lè rí gbàlà wàá kàn máa dààmú káàkiri ni torí pé ìkìlọ̀ yẹn o ti lù sí o ti sọnù kúrò nínú ojú ọ̀nà bí tó ti lè rí gbàlà olófà lẹ́ni táwọn èèyàn fi ń dààmú káàkiri tẹ́lómi bá lọ tó bá bọ̀ náà at the end of the day náà kòtókòtó náà ló máa tún padà bá bọ̀ nbẹ̀ torí pé ibi tó lọ yẹn kì í ṣe ibi tí gbàlà wà inú ìkìlọ̀ náà ní gbàlà wà àwa nídìí láti máa wá gbàlà káàkiri tá a bá ti gba ìkìlọ̀ ìgbàlà máa ṣiṣẹ́ fún wa ṣùgbọ́n tá a bá ti kọ ìkìlọ̀ a lè rí gbàlà. lóye jẹ́ pé ọlọ́run ọba fúnra ra ẹ̀ ó ti dìsáìnì ẹ̀ ló fi wá ń sọ gbogbo àwọn tọ́lọ́run ti gbé dìde káànábì náà tó dé olùkìlọ̀ ni wọ́n wá sí kíkí ni wọ́n ń ṣe olùgbàlà wa ìkìlọ̀ tí wọ́n bá kì wá nílọ̀ tá a bá ti tẹ̀lé ibẹ̀ ni iṣẹ́ ìgbàlà ló ti máa ṣiṣẹ́ nínú ìgbésí ayé wa iṣẹ́ tó kọ́ kìlọ̀ tó wá ń wọlú gbàlà káàkiri for example èèyàn wà ní Ìbàdàn ó fẹ́ wá sẹ́kọ̀ọ́ olùgbàlà ìyẹn wà lẹ́kọ̀ọ́ olùkìlọ̀ ìyẹn wà nìbàdàn olùkìlọ̀ wa ń sọ fún yín pé wọ́n tó fẹ́ máa lọ sẹ́kọ̀ọ́ yìí máa lọ o
má lọ o láàrin méjì ní tó géètì wọ́n ń fa wàhálà ń bẹ o wàhálà tó wà ń bẹ kò ń ṣe kékeré o wọ́n ń ṣàyàn o wọ́n ń tàyàn ń bọ̀ o má lọ síbẹ̀ o wọ́n ń dáná o àwọn báńdíìtì wà ń bẹ o wọ́n máa kidnap ẹ o àwọn báńdíìtì wà ń bẹ olùkìlọ̀ ń sọ fún un bẹ́ẹ̀ nìbàdàn má kúrò ń bí wà níbí báyìí títí tó máa fi ṣe tán olùgbàlà tó wà lẹ́kọ̀ọ́ wa ń sọ fún yín pé má wọ́rì ṣé wọ kúrò nìbàdàn máa bọ̀ ṣèbí tó gé ó ti dé ṣé nẹ́tíwọ̀kì ti dé padà. náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ń bá bọ̀ mo ní mo ń bọ̀ mo ń sọ̀rọ̀ mo ń mú analog kan fún wa olùkìlọ̀ wà ń bàdàn ẹnìkan pé rẹ̀ lólùgbàlà lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ báwọn Jésù báwọn Kírísítẹ̀nì pé Jésù lólùgbàlà fún wa olùkìlọ̀ wa ń sọ fún ẹni tó fẹ́ kú òun bàdàn wá sẹ́kọ̀ọ́ pé má lọ o tó gèètì àárín àwọn báńdíìtì wà ń bẹ̀ o wọ́n máa ṣá ipa o má lọ o olùgbàlà tó wá wà lẹ́kọ̀ọ́ ìyẹn wá ní àwọn Kírísítẹ̀nì wá ní máa bọ̀ járe tá bá ṣá ẹ a máa gbà ẹ lẹ̀ tá bá ṣá ẹ àwa máa gbà ẹ lẹ̀ má wọ́rì o máa safe ẹ dúró náà o tí wọ́n bá jẹ́ ni gẹ́gẹ́ bí ìwọ ta ló fẹ́ tẹ̀lé inú àwọn méjèèjì torí pé tó o bá gbọ́ kìlọ̀ ò ní lápá lára o bọ̀ tó o bá gbàgbọ́ pé ẹ̀yìn ìyá olùgbàlà máa gbà mí jọ my dear apáti wípé tẹ́gbára rẹ̀ ò bá ká sójú àpálẹ̀ jojú ara ni ẹ̀yin náà wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kúkú kánsà tọ́ba láwọn ní kánsà wọ́n ní HIV wọ́n gbé lọ sí ṣọ́ọ̀ṣì ṣọ́ọ́rí gbàlà bọ́ ń bẹ̀ ni. ọlọ́run wá ń sọ fún wa nínú alukur'an wípé aná Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn òjíṣẹ́ tó ti wá iṣẹ́ ìkìlọ̀ náà wá ṣe ká má bàa bọ́ sínú wàhálà àti pé ká má bàa bọ́ sínú fìtínà ọ̀tọ̀ ní àdánwò ọ̀tọ̀ ní ìṣòro ìjọ téèyàn ò bá ti wá gbà kìlọ̀ àwa kúrò nínú tó wá wà nínú àdánwò àdánwò yẹn ó máa wá sọ di ìṣòro mọ́ra ẹ̀ lọ́wọ́ àwa máa wó olùgbàlà káàkiri ó dẹ̀ lè lólùgbàlà ju pé òun lọ sínú àánú ni. ọlọ́ni wa ma arsalnaka illa kafatan linnas bashira wa nazira walakin akshara an-nas la ya'lamun. naam. àti pé ọlọ́run ní àti wípé àwa kò rán níṣẹ́ àárín wa nábì níṣẹ́ ẹ̀ àfi sí fún gbogbo ènìyàn bí kò ṣe sí gbogbo ènìyàn bí kò ṣe sí kíni gbogbo ènìyàn láàrín wa náà Muhammad sí. olùfúnni ní ròdùnú kó máa lọ fún wọn ní ròdùnú àti olùkìlọ̀ kó dẹ̀ máa lọ kì wọ́n nílọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ ènìyàn kò mọ̀ ọ̀pọ̀ ènìyàn ní ò mọ̀ ẹ wá wẹni tó jẹ́ mùsùlùmí tó ti wà lọ́dọ̀ olùkìlọ̀ tó yẹ kó o gbà kìlọ̀ kó má bàa máa wá olùgbàlà tó ò lè rí káàkiri ó gbà kìlọ̀ olùgbàlà ló ń wá ká torí pé tó bá gbà kìlọ̀ ní onídìí olùgbàlà inú kìlọ̀ tó gbà yẹn ni gbàlà máa ti ṣiṣẹ́ fún ẹ nínú gbèsè ayé ẹ ẹ bá wo Suratul Baqarah Quran chapter 2 Suratul Baqarah Quran chapter 2 verse 119 Quran chapter 2 verse 109 ẹ bá ń ka Yorùbá 2:109 I mean 119 that's 119 119 119 yẹn. dájúdájú ó ní dájúdájú àwa ni a rán níṣẹ́ àwa la rán wa ànábì níṣẹ́ pẹ̀lú òdodo ní oníròdùnú kó máa lọ fún wọn ní ìròdùnú ní olùkìlọ̀ kó dẹ̀ máa jẹ́ olùkìlọ̀ ẹni pé mùsùlùmí tó bá mọ ohun tó ń ṣe ò ní gbogbo àwọn àlàyé tá ànábì ṣe fún wa pé eléyìí ni ká ẹ ṣe o eléyìí ni ká ẹ má ṣe o eléyìí ni ká ẹ ṣe o eléyìí ni ká ẹ má ṣe o tẹ́ bá ṣe eléyìí ní tó máa ṣẹlẹ̀ lélẹ̀ tẹ́ ẹ bá ti tẹ̀lé ní tó máa ṣẹlẹ̀ lélẹ̀ so tá a bá wá gbà kìlọ̀ kí la nídìí olùgbàlà fún. bẹ́ẹ̀ ni a kò ní bí ó lè nípa àwọn ẹni náà. so ẹni tá ànábì bá wá kì nílọ̀ tó bá gbẹ̀rù gbárí tó lòun ò gbà kìlọ̀ tó wá lọ wá olùgbàlà nínú Christianity ó máa dọmọ náà ni o tó bá ti kú síbẹ̀ so anabi kò ní excuse anabi ò ní report tó fẹ́ give lórí irú ẹni bẹ́ẹ̀
torí pé ànábì ti kì ẹ́ nílọ̀ wọ́n ló gbà kìlọ̀ lọ́wọ́ olùgbàlà lọ kò rẹ̀ sólùgbàlà nínú Christianity nítorí pé Paul tó gbélé gan òun náà wọ́n confused kò mọ̀ bóyá Ọlọ́run lólùgbàlà ni bóyá Jésù lólùgbàlà ẹni ò bó ṣe ń sọ fún wa nínú Titus nínú ìwé Titus tó bá pe Jésù lólùgbàlà ní verse 1 á pe Ọlọ́run lólùgbàlà ní verse 2 tó bá pe Jésù lólùgbàlà ní verse 3 á pe Ọlọ́run lólùgbàlà ní verse 4. olówó kan ayé lè ní àwọn ayé wá fi olùkìlọ́lẹ̀ tí í ṣe àná Muhammad àwọn ayé fi olùkìlọ́lẹ̀ tí í ṣe Jésù àwọn ayé fi olùkìlọ́lẹ̀ tí í ṣe ànábì Ibrahim àwọn ayé fi olùkìlọ́lẹ̀ tí í ṣe gbogbo àwọn tó ti wá kànábì ó tó dé àwa ń wá olùgbàlà káàkiri nínú Christianity tí ò sólùgbàlà ń bẹ tó yẹ pé ìṣìnà gangan ní Christianity fúnra ẹ̀ báwo lolùgbàlà ṣe fẹ́ wà ń bẹ ẹ bá wo Suratul Hud Quran chapter 11 Suratul Hud verse 12 Quran chapter 11 verse 12 ẹ bá ń ka Yorùbá ẹ̀ Quran chapter 11 verse 12 ó yá Yorùbá bóyá tẹ̀síwájú ìwọ lè fi apá kan ohun tí a fi ránṣẹ́ sí ọ sílẹ̀ tẹ̀síwájú. àti kí. Ọlọ́ni bóyá ìwọ lè fi apá kan ohun tí a fi ránṣẹ́ sí ọ sílẹ̀ àti kí ìgbàyà rẹ lè há nítorí pé wọ́n ń sọ wípé èéṣe tí a kò sọ pẹpẹ ọ̀rọ̀ kan kalẹ̀ fún un àbí kí màláìkà kan bá a wá olùkìlọ̀ nìkan ni ìrẹ́ jẹ́ Ọlọ́run sì ni olùṣọ́ lórí gbogbo nǹkan. ẹni pé wọ́n máa ń bú wa wọn lànà bí ó kì í ṣe olùgbàlà Jésù lolùgbàlà not knowing that pé Jésù wọn ò kì í ṣe olùgbàlà torí pé kò ní Ọlọ́run lolùgbàlà kò ṣe Jésù. Ànábì ò dẹ̀ lè jẹ́ olùgbàlà fún anybody olùkìlọ̀ lànábì máa jẹ́ tó fi ní bọ́ sínú tó fi wá máa wólùgbàlà kiri tó fi ní bọ́ sínú wàhálà tí wọ́n fi máa wá wólùgbàlà kiri. Ọlọ́ni wa ànábì sallallahu alayhi wa sallam àwọn èèyàn yẹn máa wọ́n ní ẹ lára wọ́n ń ṣe nǹkan tó yẹ pé ó máa pín ẹ lẹ́mìí bóyá wo ò ní lè jíṣẹ́ fún wọn mọ́ wàá fẹ́ dance to their tune. Ọlọ́run ṣùgbọ́n jẹ́ kó yé wọn o pé ìwọ ò jẹ́ kinní kan ju olùkìlọ̀ lọ olùkìlọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú Al-Qur'ani tọ́lọ́run fi rán Ọlọ́run kì wá nílọ̀ Ọlọ́run ni ẹ má mutí ẹ má mu ọtí ẹ dákun tí yẹn bá wà lọ mutí ṣọlọ́run ló fẹ́ ní problem ni àbá nàbì Ọlọ́run ló fẹ́ ní ṣòro ni àbá nàbì ìwọ tó mutí náà ló máa gbé bọ́ kí o má bàa dẹni àbùkù láwùjọ gbàkìlọ̀ ànábì má mutí. tabadọ̀rọ̀ Quran nínú Quran chapter 9 tọ́lọ́wọ́n bá ti ń ṣàlàyé àwọn ọlọ́tí fún wa Ọlọ́ni innamal khamru wal maiziri wal aslama wal ansab rijsun min amali shaitan fajtanibuhu la'allakum tuflihun. Ọlọ́ni àlọ́tí mímu yẹn ṣe ẹ jìnnà sí kẹ́lẹ́ bá aṣọ ríire ó tún wọ̀ pé tó o bá wá gbà kìlọ̀ tó lọ mutí wàá dolórí burúkú ṣànábì ló sọ dolórí burúkú nígbà tó wá dolórí burúkú tán ó wá ń wólùgbàlà káàkiri ó lè rólùgbàlà mọ́ torí pé o ti kọ ìkìlọ̀ gbogbo ẹni tó bá dẹ̀ ti kọ ìkìlọ̀ kò lè rí gbàlà kò lè rólùgbàlà ó lè rọ́lọ́run tó bá ti kọ àná Muhammad. ibi tí mò ń lọ nìyẹn Ọlọ́run lolùgbàlà ànábì lolùkìlọ̀ tó bá ti wá kọ olùkìlọ̀ ó lè rí olùgbàlà tó bá ti kọ àná Muhammad sallallahu alayhi wa sallam ó lè rí Ọlọ́run torí pé ànábì ló máa mú ẹ dọ́dọ̀ Ọlọ́run nínú Quran chapter 3 Surat Al-Imran ayah 33 Ọlọ́run ọba ní in kuntum tuhibbunallaha fattabi'uni yuhbibkumullah wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim. bí ẹ̀yin bá ń fẹ́ràn Ọlọ́run. ó ní tó bá fẹ́ ìgbàlà Kùránì sọ fún wa pé in kuntum tuhibbunallah tó bá fẹ́ kí gbàlà Ọlọ́run ìjẹ́ olùgbàlà Ọlọ́run kó ṣiṣẹ́ nínú ìgbésí ayé ẹ̀. ẹ tẹ̀lé Muhammadu. fattabi'uni àná Muhammad kò tẹ̀lé olùkìlọ̀ tó ò ní padà jẹ́ èèwọ̀. Ọlọ́run yóò sì fẹ́ràn yín. yuhbibkumullah Ọlọ́run máa wá nífẹ̀ẹ́ Ọlọ́run máa wá jẹ́ kí gbàlà ṣiṣẹ́ nínú ìgbésí ayé ẹ̀ ó nídìí kó máa wá gbàlà lọ sínú Christianity ọmọ ìyá mi tó jẹ́ mùsùlùmí. yóò fi rèsè ń yìn yín. mi rò pé ó gbọ́ mi yé
mi rò pọ́nrọ̀ tí mò ń sọ yẹn yí ẹ dáadáa tó o bá ti kọ ìkìlọ̀ ò lè rólùgbàlà sórí gbàlà tó ń pè ẹ́ sí nínú Christianity kò ń ṣe gbàlà torí Christianity gan fúnra ara rẹ̀ ọ̀nà àánú ni so olùgbàlà tó ń pè ẹ́ sí nínú Christianity yẹn kì í ṣe olùgbàlà olùjú nínú ni ṣé yẹn ń sìn tó bá wà rò pé wàhálà pọ̀ ìṣòro yìí pọ̀ jẹ́ ń lọ sí ṣọ́ọ̀ṣì wàláì ó kúrò nínú ìmọ́lẹ̀ lọ sínú òkùnkùn ni o wàláì ìtàlá ó kúrò nínú ìmọ́lẹ̀ ó ń lọ sínú òkùnkùn torí pé kò sí ìgbàlà kankan lẹ́yìn pé kò kíni kò gba ìkìlọ̀ tó bá ti gba ìkìlọ̀ ìwọ fi yókù lẹ̀ fọlọ́ wà á rí pé ó máa rí ìgbàlà ọlọ́ni ẹ má jalè àná Muhammad sallallahu alaihi wa sallam ó kì wá nílò pé ká má jalè ó wá gbà kìlọ̀ tànábì ó wá lọ jalè wọ́n wá gí ẹ lọ́wọ́ ó wá ń wá olùgbàlà káàkiri ó lè rí olùgbàlà o toró o ti kọ ìkìlọ̀ ẹni tó máa mú ẹ dọ́dọ̀ olùgbàlà ó ti ní kó gbẹnu sọ́hùn sọ̀tà ló wẹ́kù tó fẹ́ mú ẹ dọ́dọ̀ olùgbàlà ń gbà yẹn ó tún wọ́n pé ìgbàlà ti ṣọ́ọ̀ṣì ìgbàlà fẹ́ẹ̀kì ni tó máa fi ba ayé yín jẹ́ òun lẹ́ ń wá kiri lẹ́nìí ó ní alukur'an ìwé kan tó yẹ pé tó bá jókòó tì í tó gbọ́ yé ó ní dààmú káàkiri mọ́ wọ́n tún rí pé àwọn tó fẹ́ júwe ẹ̀ fún wa náà wọ́n náà ń ṣiyèméjì bí tí wọ́n ti bẹ̀rẹ̀ ní wàhálà tó wà ńlẹ̀ wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tí wọ́n fẹ́ ṣàlàyé alukur'an fún wa àwọn náà ń ṣiyèméjì wọ́n ní sìkọ́mọ̀ yẹn ìdánilójú yẹn ò sí fún wa wọ́n náà sì tún wò pé iṣẹ́ ìyanu wà nínú Christianity wàláhì kò sí iṣẹ́ ìyanu ń bẹ fake ni wọ́n ní ṣé àwọn Christian wọ́n máa no mùsùlùmí ló ń ṣàánú mọ̀dí tí mùsùlùmí fi ń ṣàánú àánú tí mùsùlùmí bá ṣe ó ṣe láì retí pé kẹ́nìyẹn wá san padà ni tí Christian bá ṣe nǹkan fún ẹ wọ́n ṣe nítorí pé wọ́n fi ẹ́ ṣòwò ni wọ́n fẹ́ fi ẹ́ polówó wọ́n fẹ́ fi ẹ́ ṣe ìṣìnà fáwọn ẹlòmíì kí wọ́n tún lè rérò sí i. àǹso ọlọ́run sọ fún wa yìí pé tẹ́ ẹ bá in kuntum tuhibbunallaha fattabi'uni tẹ́ ẹ bá ti tẹ̀lé àná Muhammad ẹ̀rọ olùgbàlà o tẹ́ ẹ bá ti kọ̀ àná Muhammad kò sólùgbàlà torí pé ànábì ni ó kó yín dọ́dọ̀ ọlọ́run òun lọ́lọ́run rán sí gbogbo ayé gbogbo àwọn tó ti wá ká ànábì tó dé ọlọ́run rán wọn sáwọn ọjọ́ wọn ni Jésù ní olùkìlọ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì ọmọ Ísírẹ́lì tó wá ti gbọ́rọ̀ sí Jésù lẹ́nu á ṣe kí ni á rí olùgbàlà ìyẹn ọlọ́run ọmọ Ísírẹ́lì tó bá ti kọ̀rọ̀ sí Jésù lẹ́nu kò lè rí olùgbàlà ó máa dọmọ náà ni ìtọ́ba wa ń bá yí ìṣòro ló ń bá yí kò ń ṣàdánwò mọ́ tó ló ti kọ́ kìlọ̀ ṣùgbọ́n lẹ́ni àná Muhammad sallallahu alayhi wa sallam olọ́lọ́run sí gbogbo ayé ọlọ́run wa ma arzalnaka illa kafatan linnas gbogbo ohun tó bá ń jẹ́ ìran èèyàn lọ́lọ́run àná Muhammad sí ẹni tó bá ti wá kọ ìkìlọ̀ tá ànábì mú wá ó di dandan irú ẹni bí ò lè rí olùgbàlà kí ni ìkìlọ̀ tá ànábì mú wá Quran chapter 3 níta ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan verse 85 ọlọ́ni wa man yabtaghi ghayra al-islami dinan falan yukbala minhu fa huwa fil akhirati minal khasirin. ẹnikẹ́ni tí ó bá tún mú ẹ̀sìn míì wá. tó bá lọ sínú Christianity pẹ́rẹ́ àbó lọ ṣàwo àbó lọ ṣẹ́fà àbó lọ ṣe ẹgbẹ́ ìmùlẹ̀ kan yàtọ̀ sí pé ó jẹ́ mùsùlùmí. ọlọ́ni ẹnikẹ́ni tí ó bá tún ṣe ẹ̀sìn míì. tó bá ṣe ẹ̀sìn míì. yàtọ̀ sí Islam. yàtọ̀ sí kó jẹ́ mùsùlùmí. a kì yóò gbà ní ọwọ́ rẹ̀. ọlọ́ni mi ní gbà lọ́wọ́ ẹ o èmi kọ́ ló ń ṣe fún o. ní ọjọ́ ìkẹyìn. tó bá dọjọ́ ìdájọ́. òun yóò wà nínú ẹni òfò. Ọlọ́run má jẹ́ ká ṣòfò. Ọlọ́run má jẹ́ ká ṣòfò. ẹ jẹ́ á tẹ̀lé olùkìlọ̀ o. olùkìlọ̀ la nídìí o. olùkìlọ̀ ni ó mú wa dọ́dọ̀ olùgbàlà a lè dọ́dọ̀ olùgbàlà kò sírú ìgbàgbọ́ tó lè ní kò sírú ìgboyà tó lè ní tó lè bypass àná Muhammad sallallahu alayhi wa sallam tó fi wá rọ́lọ́run tó jẹ́ olùgbàlà kò sírú ìgbàgbọ́ náà torí pé ò lè gbọ́ lọ́hùn gbọ́
ànábì ló máa kó ẹni tó ń pè ní gbàgbọ́ ànábì ló máa kó ẹni tó ń pè ní ló máa ti fún ẹ láwọn ìkìlọ̀ tí wàá fi mọ báwo la ṣe ní gbàgbọ́ àti kí ló ń jẹ́ gbàgbọ́ àti báwo ni gbàgbọ́ ò ṣe ní bàjẹ́ ànábì náà ló ti wá kọ́ yìí wọ́n rò pé máa rólùgbàlà ó lè rólùgbàlà ló yẹ jẹ́ pé ó lè gbé ṣòro ẹ lọ síbi kankan kó rójútùú sí. so tó bá jẹ́ mùsùlùmí tó ń pass through challenge kan lọ́wọ́lọ́wọ́ báyìí bóyá challenge pé ò rọ́kọ fún ìwọ tó jóbìnrin àbí challenge pé ò tí ì níyàwó ìwọ tó jọ́kùnrin àbí challenge wípé business yẹ ó ń dàrú lọ́wọ́lọ́wọ́ àbí challenge wípé àbí òun bímọ ọmọ ń kú àbáwọn ọmọ ẹ̀ wọn tí ìyá bó ṣe fẹ́ má torí ẹ̀ kú ọ̀nù Islam àbò fẹ́ bímọ ò tí wàá rọmọ yẹn bí òun bẹ́ẹ̀ lọ́n kọ́kọ́ lọ́n ṣàánú kí wọn náà fi inú soyún kó o fẹ̀yìn gbọ́mọ pọ̀n ọlọ́run ò tí wàá dá ẹ lóhùn lórí ẹ̀ má torí ẹ̀ kú ọ̀nù Islam torí pé tó bá tún kú ọ̀nù Islam ibi tó ń lọ yẹn ò lè rí níbẹ̀ tó o bá rí i níbẹ̀ fẹ́ẹ̀kì lórí o ní tí ó sọ ẹ́ dọ́mọ náà lórí o torí wípé anna Muhammad sallallahu alayhi wa sallam ó ní olùkìlọ̀ tí ó kó wa dọ́dọ̀ olùgbàlà tá a bá ti wá tẹ̀lé ànábì a lè dọ́dọ̀ olùgbàlà o ìgbàlà ò sí nínú níbòmíì ibi Christianity tó ń lọ yẹn mo fẹ́ bi ẹ́ léèrè ṣé gbogbo àwọn tó wà ń bẹ̀ tó wáyé pé lóòótọ́ nígbàlà wà ń bẹ̀ lólùgbàlà wà ń bẹ̀ lóòótọ́ kò yẹ kárí Christianity kankan tó máa ní problem kò yẹ kárí ó ń torí wípé ajẹgbodò làwọn náà ń wọ ẹni kúnra ni kí wọ́n má padà wá dẹni òfò àdánwò tó wà tọ́lọ̀ ń dán ẹ wò lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ń dán ẹ wò ni o kì í ṣe pé oníṣòro wọ́n tó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n wọ́n tó kì í ṣe mùsùlùmí ìbànújẹ́ tó ń bá yí lọ́wọ́lọ́wọ́ yẹn kì í ṣàdánwò ìṣòro ni o tó bá wá fẹ́ kí ìṣòro yẹn fi ẹ́lẹ̀ àfi kó padà sínú Islam kó gbà sílá tó bá ti gbà sílámù ó ti bọ́ nínú ìṣòro nìyẹn àdánwò ló kù kò dẹ̀ sí tó bá ti rí àdánwò tó bá ti lè tẹ̀ lólùkìlọ̀ wàá padà borí àdánwò àti inú àdánwò yẹn wàá wá dẹni kíni wàá bọ́ sílẹ̀ nítorí ọmọ tó fún ní ipò tó ga gẹ́gẹ́ bí ọmọ tó lọ léèwé tó bá ti ṣe exam promotional exam ó di dandan tó bá ti lè pass yẹ ó ń lọ sí next class nìyẹn tó bá ti lè pass ó ń lọ sí next class nìyẹn tó bá wá believe tọmọ yẹn bá believe pé òun lè fowó rìn wàlà ákìbátú lil muttaqin tó bá fowó rìn tó manipulate yẹ gẹ́gẹ́ bó ṣe ní kí wọn náà wá manipulate yẹ nínú Christianity lọ manipulate yẹ kó wá ohun tó máa padà tẹ̀yìn ẹ̀ bọ́ lọ́la lọ manipulate yẹ kó wá ohun tó máa padà tẹ̀yìn ẹ̀ bọ́ kò sólùgbàlà kan lẹ́yìn ọlọ́run nìkan lọ́bọ olùgbàlà ló ṣe ń sọ fún wa nínú Quran chapter 10 tá a kà níbẹ̀rẹ̀ aya 107 wípé wa in yamsaska Allahu bidurrin fala kashifa lahu illa huwa tí ìnira kan bá bá yín tádánwò kan bá bá yín kò sẹ́ni tó lè mú kúò àfẹ̀mí ọlọ́run báwo ló ṣe wá fẹ́ dọ́dọ̀ ọlọ́run tó jẹ́ olùgbàlà ẹ̀ tí ó mú kúò tẹ̀lé àná Muhammad ìyẹn ni summary ìyẹn ni conclusion message alẹ́ yìí olùgbàlà àti olùkìlọ̀ ànábì ní olùkìlọ̀ ọlọ́run ní olùgbàlà àwa lè dọ́dọ̀ ọlọ́run àfi ká tẹ̀lé àná Muhammad ọmọ Ísírẹ́lì ò lè dọ́dọ̀ ọlọ́run àfi ká tẹ̀lé Jésù ọmọ Ísírẹ́lì àwọn Yahudi Júù wọn lè dọ́dọ̀ ọlọ́run àfi ká tẹ̀lé Mósè gbogbo ayé lẹ́ni àwa lè dọ́dọ̀ ọlọ́run àfi ká tẹ̀lé àná Muhammad a lè ní ìgbàlà a dẹ̀ lè rí olùgbàlà kó wá ṣiṣẹ́ ìgbàlà fún wa àfi ká ṣe kí ni ká tẹ̀lé ànábì táwa ti tẹ̀lé ànábì á kó wa déwájú olùgbàlà á dẹ̀ gbà wá là torí wípé tábà lọ òwe Sámúẹ́lì 2 Samuel chapter 15 verse 22 ó ní ìgbọràn ó sàn ju ẹbọ rúrú lọ ìfetísílẹ̀ ó sì sàn ju ọ̀rá àgùntàn fetí sí ìkìlọ̀ kó lè bá rí ìgbàlà kọ́ ìkìlọ̀ kó lè bá dẹni àánú ọlọ́mọ ṣe wálẹ̀ ní àánú ọlọ́mọ ṣe wálẹ̀ ní òfò la hawla wala quwwata illa billah ọlá àjọkọ̀ ṣoṣo ọlọ́run eléyìí tí a bára sọ lálẹ́ yìí ọlọ́run kò fi yé wa ju bá a ṣe wí lọ gbogbo àti a bá fẹ́ pè wọlé ẹ ká bẹ̀rẹ̀ sí gba kọ́ọ̀lù báyìí
inshallah bí kudratillah á bẹ̀rẹ̀ sí gba kọ́ọ̀lù ńsìn kọ́lọ́n kó yọ́nú sí wa kọ́lọ́n kó ṣamọ̀nà wa ọlọ́run wọn jà á ṣiṣẹ́ o gbogbo yìí tó ní kálukú wa tá à ń bá yí lọ́wọ́ tó jẹ́ kò tẹ́ wa lọ́rùn kò dùn mọ́ wa tó jẹ́ pé ọlọ́run ló gbé wa àbí ọlọ́run kọ́lọ́n kó jọ kó bá wa mú kúrò kọ́lọ́n kó fi ìdẹ̀kùn rọ́pò fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo ohun tó dàbí ìnira tó dàbí ìbànújẹ́ fún wa kọ́lọ́n kó bá yí padà kó bá sọ́ dìdùnnú gbogbo oníṣẹ́ ọwọ́ ni wa kọ́lọ́n kó fa àlùbáríkà sí fún wa oníṣẹ́ òwò ni wa kọ́lọ́n kó fa àlùbáríkà sí fún wa wa táwa lókè òkun wọn ní fi wá ránṣẹ́ sílé bí àpò wé àní kàgbákò àní sàgbákò ọlọ́run bá máa fi ṣe ẹ̀ṣọ́ wa dáàbò ẹ̀bọ̀ wa táwa ńlé náà ọlọ́run kó dáàbò ẹ̀bọ̀ wa kó fi ṣe ẹ̀ṣọ́ wa o ọlọ́run má jẹ́ á ṣìṣe mọ́jọ́rọ̀ owó dojúrú àtijọ́ àti mú ọlọ́run dákun fi sáàyè ibi tó nira àbí ọlọ́run Ustaz wa Muhammad al-Jami Adégún Alabaika the Christ ọlọ́run jẹ́ wọn máa padà sí aburú ọlọ́run dákun ṣàbà aṣọ wọn dé láyọ̀ àti lálàáfíà ní agbára ọlọ́run tó bá di ọjọ́ Saturday Ustaz ó bá wa sọ̀rọ̀ láàyè yìí torí wọn máa ti dé lágbára ọlọ́run kọ́lọ́run kó ṣe é ní rọrùn fún wọn la ilaha illallah kán dé láàtọ̀ àlàáfíà kán bá wa náà ní ayọ̀ àti àlàáfíà. àwa tí a bá fẹ́ pè wọlé àsìkò ti tó fún wa báyìí láti pè wọlé lẹ́ẹ̀kan sí àwọn nọ́mbà tá a máa pè sí òun náà ni +2348153574530 lẹ́ẹ̀kan sí +2348153574530 nọ́mbà ẹlẹ́ẹ̀kejì òun náà ni +2347062273355 +2347062273355 nọ́mbà tá a máa fi pè wọlé nìyẹn tí a bá ń retí call gẹ́gẹ́ bá ti rán ara wa létí wípé online donation wa tí a máa ń ṣe kí a má gbàgbé inshallah tí àwọn stars bá dé wọ́n á fún wa ní date àti ń ṣe preparation lórí ẹ̀ fún Islamic arena wa ẹ jẹ́ kí a gbìyànjú káwọn náà ká bá wa dá sí i báyìí máa ń ṣe ní online inshallah a tún ṣe láìpẹ́ yìí mò ń sọ eléyìí láti máa fi rán wa létí kalẹ̀ káwọn náà kí a máa gbáradì kalẹ̀ online program wa tí a máa fi ń ṣe donation fún Islamic arena tí a ń ṣe gbìyànjú ẹ̀ lọ́wọ́ fún gbogbo mùsùlùmí láti jẹ́ pé káwa náà ká ní ilé ẹ̀kọ́ tí yẹ pé a ti máa kọ́ àwọn ọmọ wa ní ẹ̀kọ́ kó tó di pé wọ́n á jáde lọ sí yunifásitì kí wọ́n ti ní àgbọ́yé ẹ̀sìn kí wọ́n ti ní ìgboyà lórí tó ń jẹ́ ẹ̀sìn káwọn náà kán ti mọ bó ṣe lè dá sọ̀rọ̀ tí wọ́n wá dé ìta ìyẹn ò ní dá wọn láàmú gbà táwọn náà bá padà dé yunifásitì àbí ibi tí wọ́n bá ń lọ àwọn ò ní máa fi jújú bò wọ́n lójú kọ́lọ́wọ́n bá kó ṣe àánú gbogbo wa káwọn ṣe ọlọ́run ọba lọ́wọ́ àkáǹtì yẹn àwa táwọn ń dá sí náà ká má jẹ́ kó sú wa ọlọ́run ọba ó jẹ́ kí a bá níbi tó lérè bákan náà kí ká má gbàgbé wípé inshallah Saturday Ustazjamiu wọn ti dé sí Nàìjíríà padà á dẹ̀ gbádùn wọn inshallah kọ́lọ́wọ́n bá kó ṣe ní ìrọ̀rùn kọ́lọ́wọ́n kó bá ṣọ́ wọn dé ní ayọ̀ àti àlàáfíà inshallah àwọn tá a bá fẹ́ pè wọlé kó tó di pé a mọ̀ lọ kí a pè wọlé ká pè sórí +2348153574530 +2348153574530 àbí +2347062273355 kí a pè wọlé ọlọ́mọ kí ó ṣàlékún gbàdúrà fún ẹni kọ̀ọ̀kan wa bí tó lérè bákan náà kí ká má gbàgbé wípé inshallah Saturday Ustazjamiu wọn ti dé sí Nàìjíríà padà á dẹ̀ gbádùn wọn á pè wọlé á pè sórí +2348153574530 +2348153574530 àbí +23470. ìwé tí a bá ní kọ́ 7355.
ká mọ palẹ̀ mọ́ fún ti alẹ́ yìí kọ́lọ́wọ́ bá kí ó ṣọ́ wa ju ọjọ́ mi lọ tí a tún mọ̀ pàdé wa tí a jọ wà lórí ètò tí a jọ bẹ̀rẹ̀ àtàwọn tí a sì jọ wà ń bẹ̀dì sí àtàwọn tá tún padà mọ òwò létà náà kọ́lọ́wọ́ bá kó ṣàlékún gbàdúrà fẹ́ni kọ̀ọ̀kan kọ́lọ́wọ́ bá kó yọ́nú sí wa kọ́lọ́wọ́ náà kún jẹ́ àṣìṣe Allahumma rabbana zalamna anfusana وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين كلهم قصوا ẹ bá play orin ẹ bá kíṣẹ́ Adam ká tó máa lọ ọjọ́ mi lọ tí a tún mọ̀ pàdé wa tí a jọ wà lórí ètò. يسألونك سبلوشن إن آدم كان شيخنا بابا ولا جدي قالوا فاوى إن آدم كان شيخنا بابا ولا جدي قالوا فاوى إن آدم كان شيخنا بابا ولا جدي لالوفاوا إن آدم كان شيخنا بابا ولدك لالوفاوا gbogbo ayé mọ̀ pé onímọ̀ ni bàbá tó lẹ́sìn ni bàbá tó níwà ni gbogbo ayé mọ̀ wọ́n pẹ̀lú òdodo ni kọ́lọ́hún kẹ́ bàbá àtàwọn tó bí wọn. Iná Ádámù kánà ṣèkánà bàbá wa lágége lálùfáà wa. Ẹ̀yin ọmọkọ́mọ tẹ̀ ń sọ̀rọ̀ bàbá pẹ́lẹ́bọ ni bàbá gẹ́gẹ́ bí ẹ ṣe ń pè wọ́n.